àfa yìí ẹni ọba èèyàn lè ṣe bẹ́ẹ̀ nínú sẹ̀ríà tí ọba ti ní bí nǹkan mẹ́rin wá tí nǹkan mẹ́rin ọba ti ẹgbẹ́ ẹ̀yàn ọmọ alájí ẹ̀yàn ọmọ alájí Abdul Karimi ní tẹ́ ẹ ṣe yìí dáa tí ẹ bá ti ní nǹkan mẹ́rin bọ́ba ní nǹkan mẹ́rin náà ẹ jẹ. bí gbẹ̀nsẹ̀ sóyà ni ẹ dákun ẹ ṣàlàyé ẹ̀ fún wọn kí wọ́n gbọ́. ǹjẹ́ sẹ̀ríà faramọ́ tẹ́ ń ṣe yìí. àbí ọ̀faramọ́. àbí kò faramọ́. akramakumullah. bàbá kìlẹ̀ sàwùsù nísìnyí. Naam. gbogbo ìyá tẹ bá rí tí máa rojọ́. ní múra tí ó kànú. àjẹnu ọfẹ kà ní ìlú. tiẹ̀ ni ó sì já kọ́kọ́ torí máìkì léèkà. bẹ́ẹ̀ni. ọlọ́run ṣe rọrùn. ọlọ́run wàá ṣe rọrùn láti lè ọ lóko. Insha Allah. ìbá ti rí ìyá kan tí máa obìnrin kan bá ti rojọ́ nísìnyí. bí bá ti ń tẹnu fara bọ́sọ̀ ọmọdé. ẹnu hùnù yọ kànú. múra tí ó kànú. àjẹnu. akramakumullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين ربي زدني علما يا ما بابا عبد الكريم ogójì ọjọ́ bàbá lẹ ń ṣe yìí bàbá wa fẹ́ gbé tọ́pìkì wa lójijì àmọ́ wa pè ní òkú ṣíṣe nínú Islam. òkú ṣíṣe nínú Islam. bàbá ní kí lẹ ń ṣe yìí o ẹ̀ ń sòkú. ẹ̀ ń sòkú. أعوذ بالله من الشيطان الرجيم ayé ọ̀dà kásòkú àbí ọ̀dà. بسم الله الرحمن الرحيم ìtẹ̀ ń ṣe yìí o ìhàwó ni sẹ̀rí àkọsí ìtẹ̀ ń ṣe yìí. وبه نستعين ربي زدني علما. àmọ́ àtọ́gà àṣẹ Ọlọ́run ni kásòkú àṣẹ Ọlọ́run ni kí a ṣe òkú nínú jọ́mọ̀ ilé àbí sòkú. jọ́mẹ̀ló gan ni kó wọ́n ti ní àṣẹ. àfa èmi ọ̀gbọ́n nǹkan mi. alákọ̀ọ́kọ́ ni pé èyí tọ́lọ̀ ń fún wa rèé tábà ń kí Ọlọ́run fún wa òkú ṣíṣe ló fáwọn mùsùlùmí. òkú ṣíṣe ló fún àwa. àfa yìí ó fà wá ní birthday Ọlọ́run ò fáwọn mùsùlùmí ní birthday. àwọn tí wọ́n ń ṣe ń kọ́. akramakumullah. lẹ́yìn aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam. ó nìkan la fara mọ́ tọ́lọ̀ ń fún wa láàyè ká ṣe birthday rẹ̀ tóró náà sí. àwọn tó pe mòlúdì ànábì ní bídíà wọn tán ní bídíà tán àṣà náà kì í ṣe pé ẹ fẹ́ràn ànábì o àmọ́ àfa yìí gbogbo tí wọ́n ti jẹ́ kó lò bídíà dọ̀là ìtì bá tí wọ́n jẹ́ dọ̀là lùlá yìí nínú ọ̀pọ̀ àdébù sí àfa yìí kò sí bídíà kẹtọ́ àṣà náà tá a bá ní kí ni mòlúdì ànábì jẹ́ ẹ sọ fún wọn pé sunna amagẹ́rù mọ̀ akadà akramakumul karim. àfa yìí sunna ni mòlúdì amagẹ́rù mọ̀ akadà ọ bá ṣe ó jìyà ń wọ̀n. kàkẹ́ ànábì bí ìgbà téèyàn lọ Mọ́kà tí ò ṣe yín. bí àwọn kan. أعوذ بالله من الشيطان الرجيم bí àwọn kan. بسم الله الرحمن الرحيم ọjọ́ pẹ́lẹ́ náà wà Mọ́kà. وبه نستعين ربي زدني علما. àbá yìí. أكرمكم الله. èyí ṣiṣẹ́ wọ́n ló tún gbé wa lọ bẹ̀. bàbá bàbá àti sábàkà ká ṣe yí Naam. àti ká dé sábàkà àpẹẹrẹ Pakistan. méjèèjì sínú sí hajj kò sì bá hajj jẹ́. èyí ṣiṣẹ́ ò sínú sí hajj kò sì bá jẹ́. sábàkà ní òsín ń bẹ̀ kò sì bá jẹ́ àmọ́ yìí tọ́ bá jẹ́ fọkùnrin kọkùnrin ó lọ lè lo góòlù. kí ló náà wá kí n bẹ̀ wọ́n yóò tajà ni. kọkùnrin bá ti lo góòlù oko bá rè. oko bá rè ọba tara ẹ̀ jẹ́nu. àfa yìí akramakumullah. àmọ́ sílífà
kéèyàn bá adúrú owó ní kéèyàn wá san kéèyàn má bá rìsíìtì. kàkà nẹ́bì kéèyàn máa júwe ara ẹ̀ pé mi náà sì gbọ́. àwọn Yorùbá wa ní bẹ́ẹ̀ ha ò bá tẹ̀ ní ládàá ẹ̀ náà kò rí àbìlí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ìbọn màdínà ló ta sí ọ. وبه نستعين رب زدني علما àfa tó ga akramakumullah. أكرمكم الله ọjọ́ bíi anabi sunna ni torí pé anabi ṣe ó ti jáde ní ọ̀pọ̀lọpọ̀ káyọ̀ tó ti jáde táwọn ọmọ jẹ́ repetition yóò ń ka bá wa lónìí kọ́lá bá wà àmọ́ n ta fẹ́ lò ń bẹ̀ ni pé anabi nìkan la yọ̀ dá kọ́sẹ̀ mọ̀lódì anábì nìkan la yọ̀ǹdẹ̀ fún pé ó máa gba àwọn mùsùlùmí yòókù pátá táǹsì bẹ́ẹ̀ dé. àfa bàbá kọ́dà ìyàwó fífẹ́ àwọn ò gbọ́dọ̀ kọjá mẹ́rin yàrá wọn lálẹ́ Kùránì anabi nìkan la yọ̀ dá tètè ọkọjá báwọ ọgọ́rùn kọ́dà báwọ ọgọ́rùn méjì àfa yìí أكرمكم الله àmà wa anabi nìkan ọlọ́run ní wọ́n nìkan wọ́n bírákẹ́tì ẹ̀ ní dúnni lè mọ́ mi ní ẹlòmíì ọ̀gbọ́dọ̀ náà wò má bẹ́ẹ̀ lómi bá dán o. àfa yìí bàbá bẹ́ẹ̀ bá gbére wàá bá níbi kẹ́ fẹ́ mi báyìí rẹ̀ báyìí ó ní láti fèrè anabi fẹ́ fẹ́ anabi nìkan anábì nìkan. أكرمكم الله ìyẹn wá bá wọ àfa náà o bó àbá ti pé mẹ́rin o. àfa yìí bàbá ìyẹn lè segin nìyí ìyẹn lè wá bá wọ àfa náà tá a fẹ́ fẹ́ mi bí àbá ti pé mẹ́rin. àfa yìí أكرمكم الله anakumula sí ò sí. anakumula sẹ́yìn dá títí kọ́ yìí. èmi náà nù sí ò lé. nígbà wọn aláyìí ti lọ tọ́lọ̀ bá kẹ́ wọn wọ́n sì ní kéèyàn máa sọ̀rọ̀ gbọ́n lọ. wọ́n ní kéèyàn máa jòkó kọ̀dá kóbìnrin ọmọ ní adé kí ló orí wá fẹ́ ká ṣe. ẹfẹ mi torí ó Ọlọ́run sì fi ọ́n torí Ọlọ́run. àfa yìí أعوذ بالله من الشيطان الرجيم tí ó bá ti pé mẹ́rin بسم الله الرحمن الرحيم وبه نستعين رب زدني علما àmọ́ kókó mẹ́rin kọ́kọ́ já mẹ́rin anabi nìkan Al-Qur'ani gbé abẹ́ Suratul Ahzab mẹ́mẹ́ fàyè ẹ̀ lẹ̀ fún. anabi nìkan ẹlẹ́mi ọ̀gbọ́dọ̀ náà wò mọ́ àfa yìí baba ẹja tó fi bẹ̀ múlẹ̀ ká tún fò ó di mélòó ojú méjì. anabi nìkan la fún ní birthday gbogbo àwa yòókù àfún wa birthday àwa fà wá ní birthday àfún wa birthday olúwa fún anabi birthday kò fún wa ní birthday níjọ anabi ti kú ta lọ́nà tí ọjọ́ kú anabi ní sí tààrà tí ọjọ́ kú anabi kílẹ̀ ń ṣe aṣọjọ́ kú anabi aṣọ kú anabi ni gbogbo ayé ojú ọbí anabi là ń ṣe. sallallahu alayhi wa sallam. a ṣe fa àdìjọ asámú ni. òsín tí ọjà so kò tí tí ọjà so kú anabi ní kọ́lọ́hún fún birthday Allahu Akbar. birthday ló fà anabi èyí tó fún un là ń ṣe. ọjọ́ bíbí táwọn ṣe fún nánu Allahu Akbar. gbogbo àwa yòókù ó fà wá ní birthday àfà baba àwọn alájí wa kó dìjẹ ẹjọ àṣàdúà aṣàdúrà. àwọn alájí wa kó dìjẹ ẹdógún àṣàdúà àwọn alájí wa kó jọmọkànlélógún àṣàdúà àwọn alájí wa kó ogójì ọjọ́ àṣàdúà àwọn alájí wa kó ọdún kan àṣàdúà àwọn alájí kọ́dà ọdún karùn-ún àwọn alájí alẹ́ bẹ́ẹ̀ sèyí àṣàdúà wọn kọ́dà wọn pógún ọdún abẹ́ àṣàdúà àṣàdúà ṣe nǹkan kan. àfà yìí ẹni ọba èèyàn lè ṣe bẹ́ẹ̀ nínú sẹ̀ríà tí ọba ti ní bí nǹkan mẹ́rin wá kíni àti kíni àti kíni àti tí kíntún ni. nǹkan mẹ́rin ọba ti ẹgbẹ́ yẹn ọmọ alájí ọwọ́ yẹn ọmọ alájí Abdul Karimi wọ́n ń gbọ́. ní tẹ́ ẹ ṣe yìí dáa eléyìí tẹ̀ ṣe ìdá báyìí. tí ẹ bá ti ní nǹkan mẹ́rin bọ́ bá ní nǹkan mẹ́rin náà ẹ jẹ bí ìgbà ẹsẹ̀ sórí àní. Ayayayaya. ẹ dákun ẹ ṣàlàyé ẹ̀ fún wọn kí wọ́n gbọ́. ayayaya أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين رب زدني علما. torí dáǹsẹ̀ yìí ńgbà tọ́lọ̀ ń kìlọ̀ fún mọ̀mìnì nínú Al-Qur'ani mọ̀mìnì ọlọ́run bá mọ̀mìnì sọ̀rọ̀ nínú Al-Qur'ani nípa sọ́ni bá rìn sọ́ni bá sí àfa yìí ńgbà tí ó wá parí ẹ̀ ọ̀rọ̀ sọ́ni bá rìn ní bá bọ̀ ńgbà tí ó wá parí ẹ̀ ó wá fi gbogbo ẹni tó gbàgbé òkú ẹ̀ sálì kìí àmọ́ tí ọ̀ràn ti wọn tí ì sàdúrà fún kù. يا أيها الذين آمنوا Farabalẹ̀. أكرمكم الله. tí ì gbogbo àdúgbò tí ì pe ayé tẹ̀ dákun ẹ̀ wá ẹ̀ wá bá ń bẹ náà fún àwọn tó bí mi. àfa baba ọlọ́run wa kàrú ẹni bẹ́ẹ̀ sí kèfèrí wọ́n kírun lóòótọ́ gbàwé lóòótọ́ àmọ́ kèfèrí ọlọmọkà pẹ̀lú lóòótọ́. gbàgbé òkú sálì kìí àmọ́ kèfèrí ọlọ́run pé gèbèrí dọ́lọ́ ń pè wọ́n. kí ayé àwọn kí n gbọ́. òpin alókọ̀. يا أيها الذين
آمنوا لا تتولوا قوما لا تتولوا قوما غضب الله عليهم مدلا قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور. الله أكبر Allahu Akbar. أفادوغا ẹ ní ṣe àgbákò kó náà má ṣe yín. يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا أي مؤمنين ودودو تكبا فلو تكبا فالنبي أيها الذين آمنوا سيما قوما كمبي لا تتولوا قوما لا تتولوا قوما ẹ má bá wọn kan ṣe o. àfáà yìí أكرمكم الله àwọn àjọ kan ẹ má bá wọn ṣe o. àfáà yìí bàbá ẹ má bá wọn ṣe ẹ má bá wọn rìn o. لا تتولوا قوما ẹ má mú àwọn kan bẹ ẹ má mú ọlọ́rẹ̀ ayò. ẹ má mú ọlọ́rẹ̀ mọ̀lẹ́ o لا تتولوا قوما ẹ má bá wọn ẹ ń sàròyé nu wọn tàn sí ọ̀sẹ̀ kankan lábẹ́lẹ́ bẹ̀ wò. لا تتولوا قوما ẹ tá a bá ń bá sọ̀rọ̀ àwọn ojú ẹ̀ ní já rojú ẹ̀. غضب الله عليهم kàkí ànábì akramakumullah. àwọn látàtà wà láwọ. لا تتولوا قوما afa yìí àwọn kan bẹ ní àwọn ẹ̀dẹ́ mi ọlọ́run ni wọ́n afa yìí أكرمكم الله ẹ̀yin mọ̀ mẹ́rin ẹ má bá wọn ẹ sí o. jìnnà sí wọn. لا تتولوا قوما ẹ má afa yìí ẹ má mọ ọlọ́run ẹ mọ̀lẹ́ o. لا تتولوا قوما má mọ̀ ní kòríkòsùn rẹ o. لا تتولوا قوما nítorí kíni غضب الله عليهم ìbínú èmi ọlọ́run bẹ lórí wọn mo bínú sí wọn ni. غضب الله عليهم kàkí ànábì Baba. mo bínú sí wọn ni ẹni ìbínú èmi ọlọ́run ni wọ́n àti ṣe wá mọ̀ wọ́n. ìbínú mi ń bẹ lérí àti wọn. ṣe dá wọn mọ̀. o afa yìí Baba. غضب الله عليهم gbogbo ẹni tọ́ka wọn tó bí kún afa tọ́ka wọn ká aláburú ara rẹ̀ ọkà ìyá àti bàbá tó bí kún aláburú ara rẹ̀ aláwọ̀ wọn ń ṣe o. afa yìí bàbá àni gbogbo bí tí ń dẹ́láyé ọwọ́ ìyá mi ní nǹkan ọwọ́ mọ̀ọ́hún lòún bá bẹ́ẹ̀ mọ̀ọ́hún. gbogbo bí tí ń dẹ́láyé ọwọ́ bàbá mi ní nǹkan ọwọ́ báhùn lòún kàn bẹ́ẹ̀ wọ́n kàkẹ́ láwọn ànábì wọ́n ń ṣe òun bàbá. kàkẹ́ ànábì Baba. ọwọ́ lọ dẹ̀ mí rẹ̀ dé tàwọn tí bí ń pa àwọn elébi. àwọn tó ké bísínẹ́sì wọn ń sìn nínú àwọn afa Business. bísínẹ́sì ọrọ̀ ajé. afa àṣà jẹun. ọpọ́n yìí pẹ̀lú mi tó báyìí ó tó débù wájú yín. afa yìí Baba. tí ọba yìí ti mú nǹkan halẹ̀ wá wọ́n náà nígbà pa afa mi ó lè gbà ó kọ́kọ́kọ́ halẹ̀ mọ́. àbí kọ́kọ́ mú nǹkan halẹ̀ ìyàwó ní bẹ́lẹ̀ yín tó bula. Ẹ̀. ilé wo láde dà nílẹ̀ ni ó bula. táà nílẹ̀ ni ó kú la yàwó níbẹ̀lẹ̀ tó ní rùmúrùmú ilé wo láde dà nílẹ̀ yẹn kúkúrú. afa yìí Baba. yàwó níbẹ̀lẹ̀ yìí tó mọ́ra mo lè sí yun. لا تتولوا قوما غضب الله عليهم kàkẹ́ ànábì ẹ ní sí àgbákò. lábẹ́ sọ fún gbogbo àwọn tọ́lọ̀ ń bá gbé ta bẹ́ẹ̀ fún àwọn aláàfáà ìjàlá bí ni kọ́ra àwọn elégbòogi àwọn elégbòogi àwọn elégbòogi ológun asọmọdé yẹn. tèmi náà jẹ́ kan nù wọn Yes, torí ká bí mi sínú bó ṣe jẹ́ nìyẹn náà. àfa yìí Baba. ẹja lọ bẹ̀rù ọlọ́run ká lè bẹ̀rù ọlọ́run ká sì bẹ̀rù ọlọ́run ṣe. tẹ́lẹ̀ mi dálẹ̀ sọ́run ọmọ mi tí wọ́n rò tó bọ́yá kó lè jáwó ń báyà rẹ sọ̀tà lójú àárọ̀ yìí ọ̀tá tó ẹsẹ̀ bẹ̀rẹ̀ kò rí yẹ pa ni kò bá ti kó lè pa. àfa yìí Baba. kó lè jáwó ni wọ́n fi gbé yín wá kó lè bá a jáwó fún wọn. so lè lè ṣe mú fún báyìí mára. so lè mú mára لا تتولوا قوما so lè mú mára báyìí níta rí lójú èpè yìí ọ̀dà so lè mú mára báyìí. kọ́búlà lè ká rí jìnnì kí sí ni kí ni wọ́n ń wá lọ lé umura. Ha! Àfa yìí bàbá òun náà wá rí ìyá tó bí ó rí bàbá tó bí Ó rí bí bàbá tó bí. aláburú ara rẹ̀ ó wá rí wọn bí aláburú ẹ̀tọ́ tí ń fún wọn kò fún wọn kò mọ́ ṣe mọ́ respect tí ń fún wọn kò fún wọn kò fún mọ́ alápọ̀nlé mọ́ ọtí ẹ̀pà wọn ti gbọ́dọ̀ torí wọn kò wálé ọdún mọ́. kọ̀tà nínú àwọn àṣẹ ńlẹ̀ aláwọn àjẹ́ tí ń ṣe òun nù. àfa yìí bàbá gbogbo ẹni yóò lẹ́tọ́ bá mú àwọn tó bí aláburú ara rẹ̀ غضب الله عليهم gbogbo yín wọn bẹ́ẹ̀ ìbínú ọlọ́run bẹ lérí wọn. غضب الله عليهم kàkẹ́ ànábì bàbá abẹ́nitọ́ yàrá ìmoore kọ̀gbọ́n bì kankan kan saburú fún ṣùgbọ́n òun lọ́yọ̀ ọmọ yẹ̀yẹ́ ọyọ àbùtùlù fún rẹ̀ ansogoji ọjọ́ nísì tẹ́ǹtì làmì náà ìtúgbẹ́ ẹlògbà yìí bẹ́ẹ̀ni agalẹ́gbà yìí agalẹ́gbà yìí ọ̀kọ́dà wa náà débi ìlọ́fẹ̀ẹ́ public address ni oníyẹ̀wò tẹ́ ẹ ná Bẹ́ẹ̀ni. àdéhìn lásán ká tó débi bẹ́ẹ̀ni òun bọ̀ háyà lẹ́ná bẹ́ẹ̀ni ẹ ti dáná Ẹ ti dáná, ṣe ń jẹ ẹ ti kalẹ̀ gbogbo ẹ̀, àwọn ẹ ti ṣe. náà di àwọn jẹ la kọ́ jẹ àwa náà jẹ náà ká tó àjẹ wá ẹrẹ tẹ fún wa gan àjẹ tí àjẹ tí síbẹ̀ ti ṣe yìí sáwọn òbí tẹ jù bẹ́ẹ̀ lọ́gbà wọn bẹ̀ láyé lọ́wọ́ ìyá ẹlòmí ọmọ wàrà jẹ tẹ kú ṣé wọ́n jẹ bẹ́ẹ̀
sáwọn alájà àwọn alájì jẹ bí bẹ́ẹ̀. yẹ lómi bá mu mọ́ọ̀tì yọ yàgbẹ́. afa yìí. baba. غضب الله عليهم. gbogbo ẹni yóò ti gbogbo ẹni tí alhamdulilayi. gbogbo ẹni ó sòkú tó rókun ṣe káyọ̀kí. afa yìí alhamdulilayi padà alájà wọlé lọ. lè dá kọ́ńpẹ́ òní. غضب الله عليهم. alájà sá ma wọ kadà. ẹ máa yẹ̀yẹ́ ní kò ní gbà mí wọ́n lọ wọ́n dé. Allahu Akbar. غضب الله عليهم. ẹ wá jẹ́rù ìyá ni ó kú afa yìí. baba wọn wá páàkì mọ́tò lọ́rùn yìí. ẹ jẹ́rù bàbá ni ó kú. ẹ mọ̀ ọ́ oríṣiríṣi mọ́tò. ẹ mọ̀ ọ́ ra wọ̀nyí yẹn lálẹ́ ká aṣọ bímari. asálàjà bímari. aṣọ bímari. aṣọ bímari. gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ káwọn obìnrin ọjà kàfà wọ́n jìyà kú wọ́n bá yà kú ni. ntẹ́lẹ̀ mi fún àwọn àlè ń ta bàbá tóbi ya tóbi ọ̀jẹ̀ dákẹ́. owó tó ná balẹ̀ tó tún gbé pè. àwọn tóbi ọ̀jẹ̀ dákẹ́. èpè ní ọ̀fàlẹ̀ 10,000 tó wà ní ẹ̀ eléyìí ibú báwọn ẹgbẹ́ rẹ ti ṣe nù. èyí tó ti ṣe ń bẹ létí ọpọlọ wọn jọ dáa fún ọ. búkì máa jẹ lójú. mo sọ fún ẹ kó tẹrù mi gbé. bára gba 40,000 yìí. báwọn ẹgbẹ́ rẹ ti ṣe nù ọ̀jẹ̀. àfa yìí baba mama rẹ ti fóònù láàárọ̀ tó ní wàhálà alájà kò yí sí. wàláì kò yí sí o. La ilaha illallah. baba rẹ ti pè tó ní kò yí sí. kò yí sí. àlẹ́ sì gba 40,000 pẹ̀lú èpè. ta ní gba 40,000 tó fi fóònù tuntun lé. kàkí ànẹ́bì baba bọ́ba rí bẹ́ẹ̀ kòkòrò àwọn bẹ́ẹ̀ ẹni bí lọ́nà ni wọ́n. ọlọ́dún ẹ̀jẹ̀ sí wọn. لا تتولوا قوما. ẹ má bà wọn sí. لا تتولوا قوما. ẹ má bà wọn bọ̀ ọ́ mọ́. لا تتولوا قوما. ẹ má bà wọn rìn mọ́. لا تتولوا قوما. ẹni tẹ́yìn náà ń lálà sí owó káàkiri ayé àmọ́ kò tọ́jú àwọn tó bí. kò tọ́jú àwọn tó bí. ìfà àwọn òbí ẹ̀ ráre. alájà Abdulkarim tó bí yín bẹ́yà yín lónìí tọ́lá mọ̀lẹ́kọ̀ dẹ́mi ẹ̀ padà wá. wọ́n dẹ́ni ẹ̀ padà sí i. òun náà tún á káwọn àjọ wa. Insha Allah. ọ̀kan ni méjì náà mọ̀ wá sí nínú kọ́ mọ sàdúrà fún yàtọ̀ kọ́ mọ sípè. ọ̀kan ó ṣe kan nu méjèèjì. nínú kọ́ sàdúrà àbí kọ́ mọ sípè. àbí kọ́ máa ṣe pé. kàkẹ́ ànábì baba ọlọ́run wọn ni kò tí ì tán síbẹ̀. قد يئسوا من الآخرة. wọ́n gbàgbé páwọn náà àfà wọ́n gbàgbé àlìkìyàmà gbogbo tá a bá ṣe láyé àjẹ àfà àṣẹṣe àlìkìyàmà. asa kan. قد يئسوا من الآخرة. ẹlòmíì àgbàgbé ikú àgbàgbé ọ̀run kàkẹ́ ànábì yọba bàtì èyí yọba yóò tẹ́lẹ̀ bàjẹ́ náà níbẹ̀. قد يئسوا من الآخرة. yọba sẹ́mu náà bí kéèyàn yóò ṣe náà ni yóò bá sábà. قد يئسوا من الآخرة. yọba kúrọ́ mọ́ yẹn yọpa náà yóò ṣe kéta yóò قد ṣe. يئسوا من الآخرة. yọba dẹkọ̀ àgbà kò sí yẹn yọ dẹ́ náà yóò ṣe كما يئس الكفار من أصحاب القبور. ọlọ́run ni wọ́n gbàgbé ọ̀run wọ́n gbàgbé àlìkìyàmà Wọ́n gbàgbé. gẹ́gẹ́ bí kèfèrí èèyàn ti gbàgbé òkú ẹ̀ sísàrí ẹ̀wọ̀n tọ́lọ̀ fi wọ́n wé. ìgbàgbé ìyá nígbàgbé ìgbàgbé baba bàbá àṣekèfé rí nígbàgbé òkú sáré kìámà. gbogbo ẹni tó bá ti gbàgbé òkú sáré kìámà kèfèrí ọlọ́run pè. ọ̀dà àbáhùn tọ́lọ̀ fi wọ́n wé dáa. mo fi sọ pé n tẹ́ ń ṣe yí àṣẹ ọlọ́run àṣẹ ọlọ́run ni. ayé tí àrẹ ọba làwọn ti wáyé. ní nǹkan mẹ́rin náà ajá gbẹ̀gẹ̀ rí yìí. tí ọba ti ní nǹkan mẹ́rin nú. alákọ̀ọ́kọ́ Naam. kàkẹ́ ànábì baba bẹ́ẹ̀ bá ti má sọ mbẹ́ ẹni bẹ́ẹ̀ bá ti máa sọ ẹ dákun ẹ máa ka ẹbí kẹ́ ẹ owó sọ tiẹ̀ mọ́ ìjẹun. kẹ́ ẹ wá sọ òkú díyàwó ọ̀tá yín wá lọ kọ́. asọ̀tà amúlẹ̀ o aṣọ tá a wá sọ tí lè mú. ẹ̀yára Òṣòdì asọ̀tà amúlẹ̀ ẹ̀yin ará àjọra. ẹ̀yára Ìbàdàn aṣọ tá a múre. ẹ̀yára Ìlọrin aṣọ tá a múre. asọ̀tà amúlẹ̀ ẹ̀yin ọmọ sẹ́yìn aṣọ tá a múre. bẹ́ẹ̀ bá ti má kẹ́ ẹ bá má sọ mbẹ́ iye èèyàn tó bá wọ sọ pátá ni wọ́n fi kàkọ́ lẹ́yìn àfún yín. لا إله إلا ta ló الله. kú tẹ̀ nítorí ẹ̀ má sọ sọ́tà rẹ ló kú ni sọ́tà rẹ lọ́wọ́ á lọ ni. sọ́tà ni ẹni ọlọmọta retí pé yóò padà dé ẹni Sọ́tà ọkọ̀ ni. àrí òde mọ́nu. kí lẹ̀ mọ̀ tí ń kàn sáré. خرجت من الدنيا ń bọ̀ wá dé olóhùn bọ̀ وقامت قيامتي غداة. farabalẹ̀ أكرمكم الله. ọlọ́run sì yọ ẹ̀yàn ọmọ olókùn ọlọ́run ọ̀jẹ̀ ẹ̀yàn ọmọ sọ abẹ́ ẹ̀ má sọ ọlọ́run ọ̀jẹ̀ yẹn ọmọ àṣọ wà. Ajígàní, abẹ́ ẹ̀ má sọ. ẹ sájà ọmọ bọ́rọ̀ tiwa lọ. ọlọ́run ọ̀jẹ̀ ẹ̀ má sọ ọ̀pọ̀ lóníbẹ̀ bá débi ìrù káfò àwọn ti wí tiwa bó lójú nù. خرجت من الدنيا وقامت قيامتي ẹ bá wọn yẹn lójú pé wọn sáǹkó wọn wọ sọ wọn má sọ wọ́n àṣẹ á máa sọ kí wọ́n èsì. غداة أكيل الحاملون جنازتي. inú nǹkan mẹ́rin àkọ́kọ́ nù àkọ́kọ́ nù bàbá. kàkẹ́ ànábì bàbá ẹlẹ́ẹ̀kejì Ṣàngó àfà ń tẹ̀lé yìí. ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ bá ti ṣe patí tí ọba ti ṣí jó ń tí bẹ́ẹ̀ ọba ti sí jó ń bẹ́ẹ̀. tí ọba ti ṣe patí ń bẹ́ẹ̀ ó di méjì. ó ẹ dákun Ó ẹ di farabalẹ̀. méjì. bàbá àfà yìí bàbá padà
kọ́dà kéèyàn palásì kiri níbi òkú ẹ̀ṣẹ̀ ni ẹsẹ̀ ni wọ́n bí kọ ìyàbọ̀ ijó ni yóò jẹ́ ijó ni ló ń jẹ́ náà alikalibu ni kalibu ọlọ́sàn làǹbá. ńgbà ẹ̀ wá ń sòkú tẹ́ ní ẹja pé léré kọ́dà ẹja palásì ní ẹ bá sí ìyàwó kílókù tẹ́ pé èmi àwọn máa ń tó kù tẹ́ pé o. ó di méjì tí ọba ti ṣe yín bẹ́ẹ̀ ń tẹ̀ ń ṣe yìí dà n tẹ́ ń ṣe yíyá. ọba wa ń bẹ ẹ jẹ ó di méjì ẹ sájà máa ń sọ ìyanu bọ́tí mọ́tò. ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ bá ti jẹ gbèsè ṣe tẹ̀ ń ṣe yìí Allah. tí ọba sínú àkọọ́lẹ̀ pẹ́ẹ́dàpẹ́já sí i ẹlẹ́kọ̀ọ́jà sí o. ya fún láyọ̀ owó màálù kù dájì. ṣe kí màálù bẹ́ẹ̀ rí lápá bẹ́ẹ̀ni owó méjì lásán tọ̀ lẹ́yìn òkú la láwa san méjì èyí yòókù. kú la lásán méjì yòókù a sì gbá pé èlùbọ́. alájìlá tí màálù bẹ́ẹ̀ dé lò kó o la sí o a sì gbá pé èlùbọ́. bàdá yín musa ní àfi kí n bá ṣiṣẹ́ díẹ̀ lẹ́kọ̀ọ́ gbèsè dé bẹ́ẹ̀ bá ti jẹ gbèsè ṣe tẹ̀ sí yìí ìkẹ́ ọlọ́run ọba wọn yóò sì bẹ́yìn náà ó di mẹ́ta. àmọ́ ẹ̀sùn kú tán wọn wá ń sùúrù pé tọ̀ lọ́yà lọ́ọ́ ta lè mí ni ọlọ́run náà kú rí pé àwọn alájí àwọn tọ̀ àìkúkú sòkú babẹ ní lẹ́ẹ̀mejì. àìsàn kú babẹ lẹ́ẹ̀mejì wọ́n yà ta mọ́tò yìí bí ọba ti sí gbèsè ń bẹ adiga ní báríkà yìí ó di mẹ́ta. bẹ́ẹ̀ bá jẹ gbèsè lérí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sùkú ẹ̀ mà jẹ́ ẹ mú mi gbóná. ó di mélòó ó di mẹ́ta. wá sí eyín yẹn odò ẹja máa bọ́ olójú kàkà mi. nábì bàbá ẹlẹ́ẹ̀kẹrin Naam. bẹ́ẹ̀ bá ti fò kú bẹ́ẹ̀ bá ti fò pé àásòkú tẹ̀ bá ti fò pawó Allah. bẹ́ẹ̀ bá ti fòkú pawó. àfa yìí bàbá ọmọ olókùú wa gbèrè wọn kọ́ ya títí ó rẹ̀ sí àkókò àti wàsó síàmọ̀nì róòdù 20,000 20,000. síàmọ̀nì union 10,000 ọ̀kadà mùsẹ́wù. àwọn síàmọ̀nì wa ní council 10,000 àwọn alájí yẹkínní alágbó 10,000 kánsẹ́lọ̀ wà ládùúgbò. kánsẹ́lọ̀ aládùúgbò 10,000 àbá àjájà ló ti. ọmọ olókùú wa kúrò lébọn ní alhamdulilah alájí ọlọ́wọ́ kẹ́ ẹ̀ lálẹ́ kìí àmọ́ ẹ gbọ́ òkú yìí jáwó àmàtà gan. alájí òkú yìí jáwó owó wa gan. òkú ọ̀jáwó fún ìyá òkú jáyà fún ọ ni. ó di mẹ́rin. ó di mẹ́rin. àyífòkú pawó bí ọba ti sí bẹ̀rẹ̀ rìn yín bẹ́ẹ̀ báríkà yín. ọmọ olókùú máa ná sàárà síta ni àyífòkú pawó ayé kò kú pawó o. ẹ dákẹ́ bá ń kó Allahu Akbar Allahu akbar. Allahu akbar. ẹ bá ń kó Allahu Akbar Allahu akbar. tí a bá ti ṣe mẹ́rin ní yín mẹ́ ẹ̀ ń sòkú ẹ̀ ń ṣe sàárà fókùnù ẹ̀ ń ṣàdúà fókùnù ẹ̀ ń ṣètò ọmọ fóbi bó ti wá dáa tó kẹ́ ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún alájà pọ́dún kan àwọn alájà pọ́dún méjì wọn pọ́dún mẹ́ta tagbára rẹ̀ bá ń bẹ tí ọba ti ní máa já sí gbèsè tẹ́ẹ̀ ní wọn fi gbèsè ṣe. tẹ́sí ní kọjá ilẹ̀ olóhùn. tẹ́sí ní béèrè kí lọ́lọ́wọ́ ṣe. akramakumullah. afa tó ga Bàbá. àdúgbò ní tọ́sí yín bàbá. n bá ń pè ní wàásù èso kì wá sí etí yan. àwọn alágbè ní máa kíyàn. wọn àbàyàn ló kọjá ìyàn tó máa náwó. bí ti wá sí kọ. kàkẹ́ ànábì Bàbá. àmọ́ wàásù o lè tọ́ ti bí ọfẹ́ o lè tọ́ ti bí tọ́ fẹ́ yọ bá àfa àti ṣe wá sí wí. kọ́dà ní ti ṣe wàásù ó mu tiẹ̀ mẹ́. yọ bá jánẹ́sì ní kálukú ló mú tiẹ̀ bẹ́ẹ̀ ni. á pín ni. àfa bàbá. bó ti ká a pè é ní. á pín ni kálukú ó mú tiẹ̀ bẹ́ẹ̀ ni tó bá jọ tiẹ̀ ní tó mú kọ́ wa lè ṣàtúnṣe rẹ̀. ana Abi Hurairah radiyallahu ta'ala anhu. anhu àmín. ọlọ́run mọ́sá bá a kẹ́ àmín. baba Hurairah ana Abi Hurairah radiyallahu ta'ala anhu. an abi an Abi Hurairah ayakumullah. afa yìí bàbá. ọlọ́run bá kẹ́ Abu Hurairah àmín. àmín. qala ọ̀sọ̀ báyìí sọ báyìí. qala li Rasulullah sallallahu alayhi wa sallam alayhi wa sallam. òjíṣẹ́ ọlọ́run ti gbà tó lànbẹ́ fún ọmọ sọ fún mi ọmọ sọ fún mi báyìí. jẹ́ kí lànà bìbí fún ọ. kí ló wí fún ọ. Allah urika dunya bima fiha ọ̀jẹ̀ ń fàyè hàn ọ́ àti tí ń bẹ eré àbá òwúrẹ́ra báyé ti rí àti ti ń bẹ ń bẹ ọ̀jẹ̀ ń fi hàn ọ́ ọ̀jẹ̀ ń fi hàn ọ́ kí wọn náà dáyé mọ̀ láti bẹ̀. jẹ́ ń fàyè hàn ọ́ àti tí ń bẹ nú ayé ọ̀hún. báyé ti rí àti ti ń bẹ ń bẹ. akramakumullah. afa yìí bàbá qultu bala ya Rasulullah bàbá lọ yá àti tí mo wá kọ́ náà. bí ara tí mo ti fún ẹ lọ́dọ̀ yìí náà nù. ọ̀yá ẹ máa kọ́ mi báyìí. Ọ̀yá. ẹ máa kọ́ mi báyìí. fa akhasa bi yadi bàbá gbà lọ́wọ́ mú báyìí. anabi wa gbà mí lọ́wọ́ mú báyìí ó fà mí lọ́wọ́ afa akramakumullah. ó fà mí lọ́wọ́ wa ata ila wadin min awdiyatil Madina ó ti di ọ̀gbun kan nínú ọ̀gbun Màdínà. ọwọ́ amúmúlò bí ọgbọ́n kan
nínú àwọn ogun tí ń bẹ ní Madina ọba mú mi débẹ̀ o. àwa débẹ̀ fọyìísá masibalatu ọwọ́ jẹ́ àtàn ńláńlá tó ga àtàn níbẹ̀ tí wọ́n máa dalẹ̀ sí kálukú rọlẹ̀ dà sí. ilẹ̀ bámúni ilẹ̀ tí wàá pọ̀ mi ò ti ga kan ọ̀gá tó tẹ̀ǹtì yìí. afa yìí akramakumullah. nígbà tá a débi àtàn yìí fi haro oṣù nas abára àwọn egun èèyàn. àwọn egun agbárí àwọn èèyàn ló kún bẹ́ẹ̀ egun ojúgun egun àtàǹpàkò gbogbo ẹ̀ ló Àfà. pè ní àtà. egun agbárí àwọn èèyàn skẹlẹti eri lọlọ gbáà ọlọgbà ìdílé ní àtà. Ajabu Gani. àwọn kòlòbó eri. ló kún àtàn yìí àbúrò rẹ̀ rà ní sọ báyìí ipe n ta nẹbi se sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. wa adara tún àtàwọn ọgbẹ́ gbígbẹ. àtàwọn ẹgbẹ́ gbígbẹ wa khayrakum baliya àtàwọn aṣọ òkúta. àwọn aṣọ tó ti gbó tó ti di kísà afa yìí akramakumullah. wa izamul bahayimi àtàwọn egun dábàá. egun àwọn dábàá ọ̀pọ̀ bẹ́ẹ̀ òkú bẹ́ẹ̀. àwọn egun àwọn dábàá pọ̀ bẹ́ẹ̀ gan fakọọlà sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ṣé n bá rẹ ní tí ọba yìí bá nẹbi ó lè dìjà láàrin ibi ẹ̀ lálẹ́ yìí o. sallallahu alayhi wa sallam. ó là nẹbi wá sọ báyìí ya Aba Hurairata ìyá bá wùlé rà. ìrìn Abu Huraira asihiru husun asihiru hus àwọn eré tó ń wò yìí o kánátì tàhálísù hẹ́rìsọ̀kún kánátì tàhálísù Hirsakun. hẹ́rìsọ̀kún àwọn náà ti sojú kòkòrò tẹ̀yìn náà ń sojú kòkòrò ẹ̀ lónìí wọ́n ṣe o. bírílẹ̀ bá ń wà àwọn náà ti wá rí mọ́tò lọ́ọ́ bá ń wà àwọn náà ti wá rí owó lọ́ọ́ bá ń wà àwọn náà ti wá rí ipò lọ́ọ́ bá ń wà àwọn náà ti wá rí wọ́tà àmàlù àmàlẹ́kùn wọ́n dàgbà wọ́n dàwó tẹ́yìn náà dì lónìí o tẹ́yìn náà dì sọ́kàn wọn àwọn náà ti dirú ẹ̀ sọ́kàn rí akramakumullah. afa yìí baba wàhíyà ni yawma lónìí wá ń kọ́. àmọ́ lónìí lónìí. sọ́ra tẹ ìsọ́ọ́mọ́ bẹ̀lá délẹ́dẹ́ ọwọ́ kàṣán fẹ́ egun. wọ́n wá kàṣán gun agbárí láì sáwọ́ ń bẹ̀ mọ́ sáwọ́ ń bẹ̀ mọ́. sọ́ra tẹ ìsọ́ọ́mọ́ bẹ̀lá délẹ́dẹ́ wọ́n wá kàṣán ìgàn lásán tí ò sáwọ́ ń bẹ̀ yóò mọ́ sáwọ́ ń bẹ̀ mọ́. afa yìí akramakumullah. kálukọ yẹra rẹ wo kálukó wo rẹ̀. ẹni ó dún ẹni ó jòkó ẹ òbí kálukú ti fáyìn àwọn oníkálukú ti fáìn. ìbáṣe ké báyìí lábàárí baba dé sàrí ìdáda ọba dá báyìí. afa yìí baba ogójì ọjọ́ tẹ̀yìn ṣe lónìí o tí gbogbo ayé pé nítorí ẹ̀ yìí déédéé ọjọ́ tọ́lọ̀ máa ń pín òkú yẹlẹyẹlẹ ń sàrí yìí èrè ọ̀pọ̀ kò lọ́rùn èjìká ó yẹ kó èjìkọ́ léjìká. yẹ kò léjìká ẹsẹ̀ ó yẹ kó lẹ́sẹ̀. ẹsẹ̀ ó yẹ kò la lẹ́sẹ̀ ilaha illallah. abò ló ti bẹ́ gbogbo àwọn dábọ̀ ọlọ́run ti ń jẹ́. afa baba. gbogbo ẹ̀ ti eríkèéríkèé ti kú lára òkú báyìí irun ti kú òlérí wọ̀ kàṣà ọlọ́run o. la ilaha illallah. Allahu akbar. Allah. kabira. àwọn egun tí wọ́n ń wò yìí o kánátì tahrisu hirsakum ìsákòm. وتعملوا أعمالكم àmì ẹ̀lẹ́kùn. وهي اليوم صارت صوما بلا جلد قد ثم هي ظاهرة عصما رميما ẹ tún wá sẹ́kù lásán. kì í tún wá ṣègùn lásán ó tún wá ń kẹ fún. àwọn egun tó yìí tún kẹ fún ó ti ju sílẹ̀ lẹ̀. afáàyí akramakumullah. àṣẹ ọlọ́wọ́ bá yìí. àwọn egun tó ti tún ṣe kí ó ti nìyí ju ó ti kẹ fún sílẹ̀ lẹ̀. abáyé kọ́ mọ́lẹ́gùn lásán ni kò bá dáa. afáà jẹjẹ akramakumullah. ya daharu unfin laka min khalili kam laka bil ishrafi wal asili min sahibin aw talibin qatilin wadaru la yaknahu bil badili ọlọ́run wa innamal amru ila al jalili ẹ wa kullu hayyin saliku sabili afáàyí baba. ya daharu ẹ bá wo tíra Nabi Dawud alayhi salatu wa salam aleyhi salatu wa salam. bí sàbúrà ẹ̀yọ́ mọ̀lẹ́kùn ẹgbọ́n tí sàbúrà wí nù ẹ̀gbọ́n tó wí. tara ní kòbóró
tarali kuburo afa baba zohiru hamalihan ẹ wo sàárè tá a gbókùn sí tá a gbókùn sí táwa pẹ́ ìjà ẹ lọ wo sàárè bàbá yín ẹ rí i pé nìyẹn fáìn ọfà ìgàn wọn àrẹ sàárè ní wọn tún táìsì ẹ wọn tún tá ìsì ẹ bàbá afa bàbá wọn tún wá da òkúta wọn fún sí tí ó fa bẹ́ẹ̀ bá rí sẹ ọ ẹ mọ̀ pé ní kí n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó láàrí sàárè yìí máa fáyìn sàárè yìí o máa fáyín o orí ẹ̀ lọ́mọ fáyín yìí o ọ̀pọ̀lọpọ̀ sàárè ló fáyìn naam àmọ́ wọ́n bá tí ló ha kọ̀ bí hà la ilaha illallah tó yẹ pé inú sàárè àgbákò ní. àgbákò ní bẹ́ẹ̀nu sàárè ọ̀jọ̀ba ti ń dírẹ́sì orí rẹ̀ o bàbá wa bí kẹrìm tẹ torí ẹjọ kí ni kọ́ndíṣàn yẹn. ipò wo lọ́wọ́ àbáyìí kharajtu mina dunya bí sẹ́ni àbá fún bàbá lẹ́yìn ká sòkú ìbẹ̀rẹ̀ náà wọ́n ní abisẹ́ yìí. wa qamat qiyamati. ìsòkú pín sí méjì. ó pín sí méjì bàbá àfa yìí Bàbá. aláwọ̀kọ́ ni ìdárò àtàdúrà fẹ́ni ọ lọ Bẹ́ẹ̀ni. ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ pè bí àtìyẹ gẹ̀ náà kalẹ̀. ìyẹn náà kalẹ̀ tọ́ra ibà àmọ́ olè lọ́rẹ́ ni sàdúrà kọ́ má rí mọ́ o lè kó o ní sàrà gbà kọ́ mọ́ ní sàrà kọ́ gbà má rí sàrà gbà mọ́ kọ́ o lè kó ọ̀rẹ́ ní sàdúrà fún ọkọ mọ́ ní sàdúrà fún ọmọ. àwọn táyé tí kìkẹ́ nílé ìgbẹ̀yìn kharajtu mina dunya wa qamat qiyamati. gadata akilu lihamiluna janazati. kharajtu mina dunya. kharajtu mina dunya wa qamat qiyamati. yé gadata akilu lihamiluna janazati. bàbá wa bí kẹrìmù táyọ̀ ọmọ yìí ń sòkú ẹ̀ ẹgbọ́n tí bàbá wí kharajtu mina dunya. kharajtu mina dunya. abdulgani mo jáde láyé. kharajtu mina dunya. bàbá abdulkẹrìmù wọn ni èmi jáde láyé mo fà yé lẹ̀. kharajtu mina dunya. ẹyin àfa yìí ẹjọ kọjọ mẹ́jọ ẹjọ kọjọ mẹ́ẹ̀ẹ́dógún ẹjọ kọjọ mọ́kànlélógún ẹjọ kọjọ ọjọ́ 40 days mo fà yé lẹ̀. kharajtu mina dunya wa qamat qiyamati. alikiyama tàwọn ti dénú. wa qamat qiyamati. bàbá ni mo ti jáde láyé alikiyama tèmi ti dé mo ti fèsì pánẹ́lì mi. wa qamat qiyamati. bàbá yín fèsì pánẹ́lì mẹ́ta ó fèsì ẹ̀ ẹ̀yin ọmọ náà ma fèsì pánẹ́lì mẹ́ta lẹ́yìn ẹ̀yin bàbá. náà fèsì mẹ́ta lẹ́yìn bàbá ẹ dákun ẹ máa gbọ́ kharajtu mina dunya bẹ́ẹ̀ni wa qamat qiyamati. aláwọ̀ kọ́ pánẹ́lì tí bàbá yóò fèsì bóòlù àríyá tọ́lọ́run ti rí bóòlù àríyá àtọ́lọ́run rí pánẹ́lì ó ti bá a pàdé báyìí pánẹ́lì àkọ́kọ́ nù àkọ́kọ́ nù báàrin bàbá wa bí kẹrìmù àtọ́lọ́run bá ti rí wọ́n ti pàdé yẹ wọ́n ti pàdé la ẹ̀ ilaha báyìí illallah. wọ́n wá jẹ́ bàbá títà rẹ̀ da tínú rẹ̀ ọ̀dà ni ó ti pàdé ó yẹ ti pàdé nǹkan rẹ̀ wa báyìí qamat qiyamati. ẹ̀ máa yí bàbá aládùúgbò káàkiri ayé ní tó yẹ pé n tẹ́ ń bẹ ní yàrá rẹ̀ tí ọ̀dà àgbákò ni ní bẹ́ ń kọ̀rọ̀ rẹ̀ ọ̀dà ẹ̀ máa yí bàbá jẹ́mọ̀ fún àgbákò wò tó yẹ pé tí ń bẹ ní yàrá rẹ̀ òun àtọ́lọ́run báyìí wọ́n sì ní tọ́ mọ́ ni wọ́n dọ́gba gbogbo pẹ̀lú ọlọ́run Allah àfa bàbá ẹ̀dẹ́ wọlé máa kọ̀kọ̀ ẹ̀dá àfọlọ́ nìkan àfọlọ́hún nìkan bí bàbá yìí ti rí sọ́lọ̀ nísìnyí ó ti bá ó ti pàdé ẹ̀ máa bọ̀ Ọlọ́run ni dànù. òótọ́ ni. gadata akilu lihamiluna janazati. àfa tó ga akramakumullah ẹlẹ́ẹ̀kejì tí bàbá náà bá pàdé alájà bìgàní yìí kharajtu mina dunya. pánẹ́lì ẹlẹ́ẹ̀kejì tí bàbá yóò fèsì báyìí ó ní àtọ́ba kọ́ sí mọ̀lẹ́bí ẹ̀ bàbá mi ò màjọmọ tó bí nìkan lọ eba tí ẹnìkan kọ́ àwọn sáà ọmọ ẹ̀gbọ́n alájà bìgàní mọ̀ kí ni àtọ́kọ sí wọn àwọn ọmọ àbúrò rẹ̀ kí ni àtọ́kọ kí sí ni wọn àtọ́kọ sí wọn àwọn ọmọ òkú ọ̀run kàkẹ́ nẹ́bí Bàbá. akramakumullah. àwọn tí bàbá wọn ti ṣáájú bàbá ti yín kú kí ni àti bàbá yín kọ sí wọn. bàbá mi ò kú dáadáa ọmọ ọlọ́mọ ní ń palẹ́kùn afa yìí wa qamat qiyamati. ó di pánẹ́lì méjì tó fèsì báwọn. gadata akilu lihamiluna janazati. ẹlẹ́kẹ̀ẹ́ta pánẹ́lì tí bàbá yóò fèsì sáré wọn ni bó ló ti pẹ́ yín wọn bá yín tó ń bí lọ́mọ bó ló ti mójútó yín sí ó fi sìlámù yé yín ni àbí bísínẹ́sì bàbá mi ò kí àbí ọba kí wọn ni wo abúlé sákì ọba ń bẹ sábà mú ọba mú bó kí ni wọ́n lọ́mọ ọba ń bẹ ọba ń bẹ sábà mú owó tí mo béèrè yọba ń bẹ ni kọ̀mọ̀ fáwọn ọjọ́ ọba ni ẹ jọba ọ̀kan jù kan lọ ọba yìí bàbá ẹ jọba ni ẹjọ́ ọba ń bẹ ni wọ́n lọ táyọ̀ ọmọ ìrẹsì àbí wọ́n lọ gbàjẹ́ ọ̀jẹ̀jọ́ ẹ̀ fọlọ́hún bàbá yìí ń tẹ́jú ẹ̀ lọ́wọ́ ní ara ń tà fi sọ̀nù wa qamat qiyamati. ọ̀tá yìí ń sin àbọ̀bá yìí ń jẹ́ àfa ọ́fíìsì ẹ̀ lọ́wọ́ ní sí wa qamat qiyamati. ẹ̀yin náà wà ọ́fíìsì mẹ́ta
èwo ń tí wọn. kàkẹ́ ànábì baba aláwọ̀ kọ́ kíni àtẹ̀fígbà gbígbà ti bẹ̀ láyé irú ọmọ kí ló jẹ́ lọ́dọ̀ yìí irú ọmọ wo lọ ń jẹ́ lọ́dọ̀ irú ọmọ wo lọ jẹ́ kó lọ́dọ̀ bàbá rẹ̀ sọmọ tí pè lọ́wọ́ kan tí dáhùn lọ́wọ́ kan ní òní àbí tí sá fún baba àbí tí fi bàbá sì sọ mí sọmọ tí pè lọ́wọ́ kan tí dáhùn ní àbó fi bàbá sì sọ mí. ọmọ mi bá ń jà lọ bàbá rẹ̀ tó bẹ́ẹ̀ kó pé ńgbà àfa náà yóò yìí sì wèrè sí. ọmọ mi ìyá wèrè márùn tó bí lọ́wọ́ ni. kọ́dà bàbá mi àtúmọ̀ á fi wèrè ṣe báyìí. a ní kí ẹni láyé ká ṣe. baba alaji alaji ń dá yín ọ̀dọ̀ lọ yìí la wa kí ló ṣẹlẹ̀. àti láyé kásí lónìí ọ̀dà alaji kí ni n ṣe o àṣà ni. alaji ń gbádùn yín kí n lè bá a gbọ́ yín náà ní bí n ṣe tí ń ṣe yìí kí lẹ ló ṣẹlẹ̀. sẹgbẹ́ tí láyé kásí kí ló ṣe ọkàn ìmọ̀mù alábùkù ṣé kọjá lè rárá kò sì lu yẹn pa rárá àbùkù lọ́kàn wọn. bẹ́ẹ̀ni ìrìn láyé ká wèrè ní náà bọ̀ tí wọn bá tọ̀ pé tọ̀ yẹn ah, tí wọn bá tọ́ láyé ká pé tọ̀ yẹn wèrè ní. bàbá náà máa fi yẹ ẹ̀ àwọn náà mọ̀ pé wèrè lọ́mọ òun tó mọ̀ ń bí pé náà. wèrè lọ́mọ tó ń bẹ abẹ́yẹn bá tọ̀ sọ ẹ lọ bí mọ́mú lọ́mọ tó ṣe fún náà ẹ lọ bí. àfa yìí bàbá tọ́ba ṣe pé ọmọ bẹ́ẹ̀ lọ́ba jẹ́ fún bàbá rẹ̀ ìgbà tí ń bẹ láyé. ìwọ náà jẹ́jú ẹ̀. ọkọ mẹtìkì ya mẹtì. bẹ́ẹ̀ ni mi bá ń jà bàbá rẹ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni mi bá ń jà bàbá rẹ̀ gbọ́dọ̀ báwo máa lójú. kì í ọmú abẹ́ látọ̀ kan ni. ẹ́ alájọ má débi o alájọ ọlọ́run tẹ́ bá lọ débi màá lẹ́yìn ní ìgò ọlọ́run ẹ bẹ́ kú dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lówó ẹ lọ́ọ́ sùn gan. kharajtu mina dunya ọkọ mẹtìkì ya mẹtì. ha gadata akilu lihamiluna janazati. afa tó ga wa ajala ali. àwọn ọmọ olókùn kí ni àtẹ fi bá bàbá yín gbé gbà tí ń bẹ láyé nígbà tí ń bẹ láyé ajábìgẹ níyì ẹ fèsì panẹlì láyé ẹ jẹ́jú eléyìí o ẹ jẹjọ ẹ torí pé kò sádùá táwọn àǹfààní ṣe fún yín tọ́kájú ẹ̀ kò sàn sóògùn ẹ̀sán yẹn tí bàbá yín ti kún wọn ti sàdúrà ọlọ́wọ̀n náà fẹ̀yìn lé mà ọlọ́wọ̀n ní wàhálà yín ọlọ́wọ̀n ní jẹ́ ẹ dààmú ẹ dákun sàdúrà ni kì í ṣàdúrà bàbá bọ́lọ̀ ń bá yín gbà á jẹ́ pálábùsì lọ́rùn ó sì ní wà bisalami lilabi àfa yìí bàbá ẹni tí ò ní dààmú kó wúrẹ́ ẹ̀ wò tí wọn náà dààmú bá ṣé wọn bẹ́ẹ̀ náà dààmú bàbá rẹ tó fi bàbá ẹ lọ́kàn balẹ̀ àfa yìí bàbá ṣé o fi bàbá yìí lọ́kàn bàbá balẹ̀ ẹlòmíì ò tí ì ṣetán tí ó kú ìbànújẹ́ ọmọ ọlọ́pàá wàláyé ìbànújẹ́ lọ́pẹ̀lú mi bẹ́ẹ̀ni ìbànújẹ́ ọmọ lọ́pẹ̀lú mi àsánsán pé bàbá ò lè jáde máa ní máa wá lè jáde wọn alẹ́ ọmọ òsì tí ó gún ìmọ̀ọ́mù ń gbò lánàá bàbá ẹ̀ ní lọ o ọ̀rẹ́ bàbá ò lè jáde la mọ́ ilaha illallah. àfa yìí bàbá kálí kó béèrè lọ́wọ́ ara rẹ̀ kí ni àtọ̀ ọkọ sí bàbá kí yìí ni àtọ́ ọkọ sí i táàfin àmọ̀ kọ́ jà lùbárí kàlẹ̀ láyé ìyóò alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì kí ni àtọ̀ ọmọ kọ sígbà tí ò sí mọ́ ó tún ní hàǹgbà náà ọ̀tún ni ha ọ̀ àfa yìí bàbá ẹ̀yìn olókùn àfi kí bàbá yọ sẹ́kù lọ́wọ́ yìí ọ̀gá àdúrà tẹ́lẹ̀ ṣe fún láyé ni kẹ́ ẹ ṣàánú rẹ̀ nígbà tí ò sí mọ́ ìní ká ẹ ṣàánú ẹ̀ ńgbà tí ò sí ẹ wá jẹ́ bàbá yọ jọ inú jù dáadáa ẹjọ́ tóbi lọ́wọ́ yín ẹjọ́ tóbi ẹ káfíńyàn àfa yìí Bàbá. eré ibú tí ì sábà látúnṣe ni kéèyàn ṣe ibú lẹ́yìn bàbá yìí lẹ́yìn òkú ọ̀run àbí lẹ́yìn ìyá rẹ̀ kàkẹ́ ànábì Bàbá. kì í látúnṣe kì í látúnṣe bàbá rẹ̀ kúta ikú kì í lọ jìnnà kì í ṣe gbá kì í sá àfa wàhálà wá yìí ṣẹlẹ̀ láàrin wa tó bá kán rẹ̀ wọ́n ti bọ̀dá súlẹ̀ ìmọ̀mù ìmọ̀mù bọ̀dá súlẹ̀ ọlọ́wọ́n jà kírun lẹ́yìn yín pẹ́ àmín àmín ọ̀rọ̀ ìjà wa lẹ fẹ́ dá sí àbí Bẹ́ẹ̀ni. tẹ́ ẹ bá fi àwọn aláàjì gbẹ̀mí tálájì bá ti àlìkí àmà wá ni mo sọ o mi ò ní gbọ́ ni mo sọ súlẹ̀ ìmọ̀mù ọlọ́run jọ lágbàdàkà ìmọ̀mù wo sàárè bàbá rẹ̀ alálàájì ti kú ti pẹ́ tí wọ́n bá wájú àyè mi ò ní gbọ́ mo sọ yẹn sẹ́ àfa yìí bàbá gbogbo ẹni yóò tọ́ bá ní tí bàbá ń bá tó di ọ̀rọ̀ àwọn nígbà bàbá rẹ̀ kó tó sórí ó ibú ṣòfò lẹ́yìn rẹ̀ nù la ilaha illallah. ògidì òfò tí mo àfi bómi kí là bàbá yọ sẹ́kù lọ́wọ́ yìí àfi kọ́ sẹ́kù lọ́wọ́ yín tọ́ba fẹ́ bínú kọ́ mọ́ kí ó máa wá jẹ́ bínú àǹtí sẹ́wọ́n ní tẹ́sí ṣẹ̀ṣẹ̀ ní kú díẹ̀ káàtó mo yá fi bàbá mi àbùkẹ́rẹ́ Allah mo yá fi bàbá mi àbùkẹ́rẹ́ ti jẹ́ pé bàbá ọ̀tán yányán nù tíyẹn bá ti wá ní yẹn yá fi wọ́n mọ̀ wá sí dáadáa wọ́n gbèsè Allahu bẹ́ẹ̀ ni akbar pé kò sí orí. la ilaha illallah. Gani babini sí ọ èmi sì bá wé jìde ìbá bínú àwọn yá fi fún bàbá wọn Allahu akbar àwọn bàbá kúta ikú ẹ máa ṣe wọn alájẹ ọlọ́mọba ń dúpẹ́ fún yín àwọn gbẹgbẹgbẹgbẹ wọn alájẹ tó kí ni àtẹ kọ sí bàbá ńgbà tí ò sí mọ́ ẹgbẹ̀sán ẹ̀ ọsẹ kù ní àbọ̀tán àwọ̀ tán lọ́wọ́ yín ẹgbẹ̀sán ẹ yẹ máa retí ẹ̀ kàkà nàbì bàbá ẹlẹ́kẹta àmọ́ wa rántí òkú ọ̀run gbogbo gbà lọ́nà wo lọ́nà wo bàbá ọ̀nà wo la gbà máa ṣàdúrà ọ̀nà wo la gbà máa ṣàrà ọ̀nà wo la gbà máa ṣègbà
tọ́ba sì pé ọ̀nà pa máa bà wọ́n nínú jẹ́ bá ní àgbákò bẹ́ẹ̀ wàhálà ń bẹ́ẹ̀ ìyá ń bẹ́ẹ̀ o ọlọ́run ìtìyà ń ẹ̀ bẹ́ẹ̀ o. ní sàgbákò tí ọ̀dà. Àmín. ọ̀rọ̀ ní Muhammad kí n bá bọ̀. Sallallahu alayhi wa sallam. afa wàá ṣe ilé àgàràtù ọ̀ wá rí àwọn àgbẹ̀gbẹ̀ tó wù yìí. àwọn àgbẹ̀gbẹ̀ tó ń wò lórí àtàn yìí. àlìwánú àti ìmọ̀tẹ̀hẹ̀ àwọn oríṣiríṣi oúnjẹ tí wọ́n jẹ àlìwánú nù. àti ìmọ̀tẹ̀hẹ̀ Allah onírànrò oúnjẹ tí wọ́n jẹ láyé nù nígbà wọn bẹ láyé nígbà wọn bẹ láyé náà wọ́n ti yà kalẹ̀ yìí. náà wọ́n yà dálẹ̀ yìí. iktasabuha min aysu iktasabtumuha fi dunya àwọn náà ń wá bí tẹ́yìn náà ti ń wá láyé nù bẹ́ẹ̀ náà ti ń wà làwọn náà bíbi wà. àràmúlẹ̀ bá ti wà àwọn náà ti wá rí àwọn náà ti wà bẹ́ẹ̀. bíbi àlàálí ni àwọn náà ti wá rí wọ́n ti wà bẹ́ẹ̀. bíbi sùúrù ni àwọn náà ti wá rí bíbi jàgídíjàgan ni àwọn náà ti wá rí àfa yìí Akramakumullah. òun ló di tí wọ́n yà ká lónìí o àwọn náà wá rí o fasbahati wannasu yatahamunaha wọ́n bá dé egun agbárí táwọn èèyàn wọn fi réèkì wọ sọ́hùn tán wọ sí tán wọ sọ́hùn tán wọ sí La ilaha illallah. àfa yìí anna Muhammad ní sọ̀rọ̀ fún àwọn ọmọ rẹ̀. Sallallahu alayhi wa sallam. wàá ṣe khayrakum albaliya ọ̀rọ̀ àwọn aṣọ tó ti dè kísà yìí wọ́n máa ti tuntun rí wọ́n ti wọ́n ti bùn náà lẹ́gẹ̀ẹ́ rí. mú lẹ́gẹ̀ẹ́ rí tó náà ṣe wọ́n ti ṣe wọn rí afa yìí Baba. asibahati wọ́n rí yẹ tó sọ fi kù ha látẹ́gùn ọ̀dọ́ gbádùn mọ́lẹ́ bí lọ́wọ́ di pé atẹ́gùn gbé lọ sí atẹ́gùn gbé lọ atẹ́gùn gbé sí atẹ́gùn gbé sọ́hùn afa yìí láwọn aṣọ táwọn náà fi ṣe fún àdégbà náà La ilaha illallah. wàá ṣe ilẹ̀ ìsọ́ọ̀mù dàwà bẹ́hìn alẹ́ ti kánú yẹntẹ̀jẹ̀rún àlékà àtàrà fún ibi láàrin ọ̀ ara wọn egun dábàá tó ń wòye àwọn dábàá táwọn náà fi ṣe fún àdégbà kiri ìlú egun wọn nù ẹ̀sìn tí wọ́n ti gùn rí kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n ti gùn rí àràkúnmí tí wọ́n ti gùn rí òun náà nù àwọn òwà gun àràkúnmí àṣì lẹ́sìn àṣì lo kẹ́tẹ́kẹ́tẹ́ àbá gun mọ́tò gbogbo táwọn náà bá fàyè wa kọ́ yọ padà tẹ̀lé mi yóò di tẹ lomi bàbá. alájẹ ọdún kẹrì wọ́n máa ní yàrá tí wọ́n ń sùn ó di yàrá orí yàrá. wọ́n máa ti ní yàrá yàrá ọmọ rẹ dọmọ ọlọmọ. àwọn ọmọ rẹ máa ti dọmọ ọlọ́mọ dúkìá rẹ di dúkìá onídúkìá. aṣọ rẹ máa daṣọ aláṣọ ilẹ̀ rẹ di ilé onílẹ̀. ilé rẹ máa di ilé onílé mọ́tò rẹ di mọ́tò mọ́tò. obìnrin rẹ bẹ́ẹ̀ èyí tọ́wọ́ bá ti dùn bàbá jáde okú ẹlòmí ọgbà la ẹlòmí ọgbà la. tó domi olómi láti ibẹ̀ lọ́n kọ́lọ́n jẹ́ mi wógún. bẹ́ẹ̀ni ọ̀dọ́ akẹ́yìn ọ̀sán kú. bẹ́ẹ̀ni pé yóò fi ìyàwó ọlọ́mọge lẹ̀ kẹ́lòmí ọmọ wa lò yín ọmọ wa jẹ kánsá rẹ̀ pé káàsà. rámọ́ ọmọ tó ń gbé lọ yìí. Kharajtu mina dunya wa qamati qiyamati. Gadata akilu lihamiluna janazati. Wa ajala ahli. kharajtu mina dunya. Kharajtu mina dunya baba ni mo fọ yílẹ̀. wa qamati qiyamati. alikiyama tẹ ma ti dé gbogbo tó wẹ̀ ẹ́ mọ́ olókùn lẹ́yìn ẹ̀yin ọmọ mi lẹ́yìn mi ẹ máa sìn. Wa qamati qiyamati. bẹ́ẹ̀ bá lè sọ kú mi dá ẹsẹ̀. Wa qamati qiyamati. bẹ́ẹ̀ bá lè bọ̀ kú mi jẹ́ ẹsẹ̀. Wa qamati qiyamati. bẹ́ẹ̀ bá lè bọ̀ kú mi má sọ ẹmu. Wa qamati qiyamati. bẹ́ẹ̀ bá lè bọ̀ kú mi jó ẹjọ́. Wa qamati qiyamati. èmi ti pàdé alikiyama tẹ ẹ̀yin náà pàdé pẹ̀lú Ọlọ́run. Gadata àfa yìí. akilu lihamiluna janazati. baba ni mo wá sùn sọ àwọn tí ń gbé mi mo wá sùn sọ àwọn tí ń gbé mi tó báyìí àwọn tí ń gbé ní gẹ̀gẹ̀. wọ́n fà mí báyìí wọ́n fà mí ti báyìí. wọ́n sì mí wọ́n ń gbá pá báyìí. wọ́n sì mí Wa ajala ahli. ẹ̀yin ọmọ tí mo bí ẹ̀ tẹ̀ ṣe ẹ sùúrù ṣe díẹ̀ ṣe sùúrù. Wa ajala ahli. ẹ̀yin àbúrò mi ẹ̀yin ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ẹ ẹ̀ tẹ̀ ṣe sùúrù Wa díẹ̀ ajala ahli. ẹ̀mí bọ́ra mi tàbí bọ́ báyìí Afura kaburi wa sayyaru. ẹ̀ tí ẹ̀rù kí mo ṣe yín lóore rí kẹ́ ẹ̀ tẹ̀ ṣe sùúrù díẹ̀ ẹ wá kí bọ̀ sí àwọn àfẹ́ ìwà bá dé. Afura kaburi wa sayyaru. ẹ̀yin alágbèsàrí ẹ̀rọ kẹlẹ́ Afura kaburi wa sayyaru. Afura kaburi wa sayyaru. mo kúta ikú ẹ̀ nkájú gbèsàrí ẹ̀ nkájú ránṣọ ẹ̀ nkájú pami ẹ̀ nkájú wẹ̀mí ẹ̀ nkájú gbẹmí Khuruji wa ta'jili ilayhi karamati. afa yìí bàbá Ka'annahum ha lam ya'rifu qatta sirati. ha Gadata ataya umi ilayhi wasaati. la ilaha illallah Allah Ka'annahum Allahu akbar lam ya'rifu qatta sirati. Gadata ataya umi alayya wasaati. ẹ̀dá kẹ́ Allahu akbar Allahu akbar. ẹ̀ bá gbọ́dọ̀ tóbi dáadáa Allahu akbar.
anabi ti dákẹ́ mẹ́. ìdákẹ́ bí ọ̀rọ̀ ẹ̀ ti ń bá lọ. tí ń bá Abu Hurairah sọ anabi wani faman kana bakiyan ala dunya. ẹ̀yẹ́ bá yẹ pẹ́kun ayé lókun tó fẹ́ máa sùn. ẹni bá wá ṣe pẹ́kun ayé lòun fẹ́ máa sùn. ẹ̀kọ́ àìlówó ẹ̀kọ́ àìkọ́lé ẹ̀kọ́ àìnímọ́tò ẹ̀kọ́ àìgbàjúmọ̀ ẹ̀kọ́ àìnípò ló bá fẹ́ máa sùn. fọ́ọ̀lì yẹ bùkẹ́. múra sí máa sún ẹ̀jẹ̀ máa sunkún lásán máa sún ẹ̀jẹ̀. man kana bakiyan ala dunya. ẹni bá yẹ pẹ́kun ayé lókun tí ọba máa sùn. náà lọ́ba máa sùn ẹ̀kọ́ àìkọ́lé ẹ̀kọ́ àìlówó lọ́ba máa sùn. ẹ̀kọ́ ìramọ́tò lọ́ba máa sùn. fọ́ọ̀lì yẹ bùkẹ́ múra sí. Ànábì ni ó máa sún. múra sí. máa sún ẹ̀jẹ̀. sún kókó yẹ. ayé abudu kam yàrá ka wá asiyan. ọmọ nìyẹn torí pé ọfẹ lówó ọfẹ nígbà ọfẹ láwọ ọfẹ ní gbogbo nǹkan téèyàn ní. ẹrú. ayé abudu kam ìwọ ẹrú bíi tèmi ọdẹ mi ló báyìí. yàrá ka wá asiyan. nítorí kó ọ náà fẹ́ di mọ́tìmílíọ̀nìyà ọdẹ mi ní tọ́lọ́wọ́ tọ́lọ́wọ́ ń wọ́ọ̀lì ọba yìí. àfáyì pẹ̀lú àwọn àgbàkọ̀. yàrá ka wá asiyan. pẹ̀lú jàmbá tó ṣe fàyè ọdẹ mi ní tọ́lọ́wọ́ tẹ̀ wáyé. yàrá ka wá asiyan. ìwọ àfa ọdẹ mi ní tọ́lọ́wọ́ wọ́ọ̀lì ọtọ́ ṣe jàmbá báyìí. wàyà abudu kam. ìwọ àfa ọdẹ mi ní tọ́lọ́wọ́ wọ́ọ̀lì ọtọ́ mutí. wàyà abudu kam. ìwọ lè má mú. ọdẹ mi ní tọ́lọ́wọ́ wọ́ọ̀lì ọtọ́ wọn náà ń fagbó. wàyà abudu kam. ìwọ àfa ọdẹ mi ní tọ́lọ́wọ́ wọ́ọ̀lì ọtọ́ wọn náà ń pààyàn lẹ́kún. wàyà abudu kam. ìwọ àfa ọdẹ mi ní tọ́lọ́wọ́ wọ́ọ̀lì ọtọ́ wọn náà ń lo pààtì ẹ̀dá bíi tiẹ̀. wàyà abudu kam. ìyá ọmọ nìyẹn rí ẹrú. yàrá ka wá asiyan. tọ́lọ́wọ́ wọ́ọ̀lì ọtọ́ ń sẹ́ báyìí tọ́lọ́wọ́ wọ́ọ̀lì ọtọ́ ń kẹ́ bá. harisan ala dunya walili mauti nasiya. àfa yìí ojú kòkòrò ayé gba ọgbà làákàyè rẹ. ọba tiẹ̀ jẹ́ po. ọba tiẹ̀ jẹ́ po. ọ̀fọ̀ wa gbà yìí kójọ kàn wọ́n lọ àfa ọ̀dà gbogbo ẹ̀ lẹ̀ ọgbà gbé pọ́ńdà gbogbo ẹ̀ lẹ̀. anasita likọ alayi. ọgbà yìí ọsẹ sọ ọgbà yìí kọ́ pàdé pẹ̀lú ọlọ́run. walahada wasara. ọgbà yìí kí wọ́n padà mọ kó mi létọ́ fáyìn wọ́n kì ọmọ ní kutu. walahada wasara. ìwọ ìyàtọ̀ bá ti yẹn jẹ ọgbà yìí kọ́ pàdé pẹ̀lú ọlọ́run. walahada wasara. anasita. anasita likọ alayi. ọgbà yìí kọ́ pàdé pẹ̀lú ọlọ́run ni. walahada wasara. wọ́n tó ń ṣe mọ̀nàfíkì ìwé ń kéta wọ́n tó ń jà mọ́ malakeji wọ́n tó ń díyàn mọ́nú wọ́n tó ń ta kasíyàn wọ́n tó ń tójú bọ́lí kì í lọ lé sèbàjẹ́ ni. anasita likọ alayi. ṣé ọgbà pé kó àtọ́nà wọn pàdé jọ kẹrẹ. walahada wasara. yawma tashibu nawasiya. yé àfa yìí lọ́jọ́ tí ọmọ ewu tó sì máa ní àsọlérí ọjọ́ La kìkìyà ilaha mà illallah. níbi àgbákò mi wàhálà níbi àgbákò fìtínà. níbi àgbákò mi fìtínà. walau annama dunya eba tadumu liwahidin tọ́ba pé ayé bá fẹ́ gbèrò gbèrè fẹ́ nìkan ni. lakana rasulullahi hayyan wa baqiya gbogbo ala bàbá anabi láyé walakin atafuna àmọ́ anabi tán anabi kú. wa yafuna na'imuha ayé ọ̀tá fẹ́ walakin ha walakin atafuna ayé tà bẹ́ẹ̀ yọ̀ tán. wa yafuna na'imuha gbogbo gbádùn ayé yọ̀ tán. wa yabqa dhunubu wal ma'asi kama hiya walakin ha tẹ̀ fún. walakin atafuna ẹ àfa yìí bàbá báyìí ẹ wáyé ti tán máa wà ẹ kálá wáyé ní. ti tán máa lọ àwọn wo ni. àfa wà kéwì mi. wọ́n ayé ti tán máa wà lọ. ẹ dákun àwọn wo ni bàbá. Babangida ń bẹ láyé. ń bẹ láyé. Àtíkù ń bẹ. Ọbásanjọ́ ń bẹ. Ọbásanjọ́ ń bẹ. Sagari kò Sagari ń kú. bẹ. president tó ní ń bẹ. Mm. Absalami ń bẹ. Absalami ń bẹ. ọ̀gá tó ṣe fìdí ẹ sónẹ́kàn ẹ mà ń bẹ. àbí ẹ̀kọ́ gbogbo wọn máa ń bẹ láyé. gọ̀wá náà ń bẹ. díà náà ń bẹ. òun náà ń bẹ. gbogbo àwọn táwọn yìí pátá wọn wá ní yàrá yòówó wọn lówó yìí wọn ní mọ́tò yìí wọn lásọ yìí àbákòsó bẹ yìí tí wọn lò lọ. ọwọ́ kò dé yìí tí wọ́n gbé lọ. Àbákòsó dé yìí. ọlọ́pàá lọ́wọ́ wọn nù. walakin atafuna gbogbo dáàfin ní yìí wọn ní àbákòsó dé yìí tí kò wọn tó kò dé dé yìí yìí tí sí. wọ́n gbé lọ. walakin atafuna yé yé wa yafuna na'imuha àfa yìí. wa yabqa dhunubu wal ma'asi kama hiya. La ilaha illallah. àfa yìí. bàbá ẹ̀yọ́ mọ́lùkù ìsáàsìta àǹtà hayá. idha shi'ta anta haya wa dinuka salimun bẹ́ẹ̀ni wa akiluka mawfurun yazidu wa yakmulu má bọ̀. wa kun mawridan an kulli birrin sanatahu ma nasi wa su'il ladhi bika yu'malu má dàda. wa kun dhakiran li dhanbi la ilaha wal mawta. wa kun dhakiran li dhanbi Eba. wal mawti ta'amala masha allah. bima khatara luqmanul hakimul mufaddalu ẹ̀yọ́ mọ́ alájà
abdulkarimi ìsásìtà àǹtà àyà. إذا شئت أنت حياء bẹ́ẹ̀ bá fẹ́ máa bẹ lẹ́yìn lọ kẹ́rin káyọ̀ máa dákọ̀ ẹ̀yin náà pé ẹ̀yin náà ń bẹ ẹ̀yin náà ń bẹ. إذا شئت أنت حياء ẹ fẹ́ yé nígbà tá à ń lù yẹ fẹ́ yé. ودينك سالم ẹ fẹ́ kálí ká máa yín náà dá kí àyìn ọ̀dà kọ́ wọn ọ̀dà. وأكلك موفور kí làákà yín ọmọ mú àfa sẹ́ǹsì yín kọ́mọ wọn. يزيد ويكمل kọ́mọ alẹ́kùn kó sì máa complete ẹ fẹ́ gbogbo ọmọ dáa fún yín bẹ́ẹ̀. وكن معرضا عن كل بر صنعته dáadáa tẹ bá ṣe fún yẹn gbàgbé. àyànná tí ẹ̀yin mọ. مع الناس ìmọ̀ àfa وكن معرضا gbogbo dáadáa tẹ bá ṣe fún yẹn gbàgbé. وكن معرضا iná lọ́fà tó bá da fáwọn obìnrin lọ sáà ètò padà bàjẹ́ fún ẹ wọn. dákun kí wọ́n ṣe fọ́lọ́hún. àfa yìí bàbá ẹ̀yin obìnrin ẹ̀kọ́ da fún jùlọ yìí kí àmọ́ wọ́n wá síbi ìwé ṣe àtàyàn ọ̀tá tàdí ọ̀tá tàbí o. ẹni nǹkan méjì tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ẹ dákun kíni àti kíni àbí mẹ́ta ẹ jẹ́ wọn márùn tí ń ṣe àwọn. nǹkan mẹ́ta bẹ́ẹ̀ lọ́wọ́ yín tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ẹ jẹ́ àlà mọ́lẹ̀ fún wọn kó túká. ẹja pé tí wọn náà kókó mẹ́rin ẹyẹ ẹja sọ bẹ́ẹ̀ bá fi mẹ́rẹ̀ nílẹ̀ ẹyin obìnrin. bẹ́ẹ̀ bá gòkè bẹ́ẹ̀ tí wọ́n ríra yín bọ́dọ̀ èmi kọ́ ni èrè yín bọ̀ ah go and check yourself ok duba kanki ẹ lè wòra yín wò. afa yìí bàbá ẹ wúra rẹ wò ẹ dákun ẹ sá wo bàbá wọn ò lè mọ bí àwọn tó ń ṣubú. afa tó ga bàbá alakọkọ ni kí bẹ́ẹ̀ bá ṣe dáadáa fún yẹn tẹ́lẹ̀ nìkan ò ní gbọ́ ẹ padà sọ ẹ padà sọ àjàkẹ́ ìmúyàn lásọ. afa yìí bàbá ẹ padà sọ ní ẹni tó bá ilé wọṣọ tó bù bọ́ba ti yọ ọlọ́kẹ́ ọmọ sẹ́lẹ̀ ẹlẹ́dẹ̀ẹ́ fàṣọláàtì gbẹ̀yìn rẹ ayíba nípò aṣọ tó bù bù ọ̀rọ̀ sọ jẹ́ ti gbà fún ìgbà tó ń ó lọ́rùn. rò kó lọ́rùn ìyá títí máa wò máa wọlé afa yìí bàbá وكن معرضا عن كل بر صنعته bẹ́ẹ̀ bàbá yẹn lọ́wọ́ sí tẹ lọ́kọ́ tọkọ rẹ báyìí dáa ẹ má ṣe kíní burúkú ni kíni bí ẹ bá ṣe pé kò mọ̀ọ́rẹ́ afa yìí bí ẹ bá sọ pé lọ pé wà yóò wá wà ní ọkọ ìdìbò. sọlá yìí bọ̀dá sàkì fẹ́ ni tí ẹ bá kọ́ ọkọ rẹ fẹ́ mi sọlá yìí bọ̀dá sàkì fẹ́ ni ni wọ́n ń pò ní maka wà gbàgbé mi sọ o lè dá fẹ́ ni tí ẹ kíní kẹ́ tí o mú وكن معرضا عن كل بر صنعته ẹni ẹ wá sọ fún ẹ ti fi sọ̀rọ̀ عن كل بر صنعته ẹni ẹ ṣe wàhálà mi ò kú ya rẹ ẹ ti fi sọ̀rọ̀ عن كل بر صنعته ẹni ẹ gbà láyé inú fi sáyé dáadáa ẹ ti fi sọ̀rọ̀ عن كل بر صنعته njẹ tọ ọba tilẹ̀ wá sọ jáde ké ẹni burúkú tí o mú rẹ ní mùsíbà yìí fún rí ní mùsíbà yìí fún rí àfa yìí wọ́n sì máa tilẹ̀kùn má sì kéde àti tàwọn ọmọ rẹ èyí ò náà dẹbí kò ní kú Kò ní bí bá kú. sì kí wọ́n tilẹ̀kùn mọ́ báwọn ọmọ rẹ ọba jẹ́ yẹn kì í sojú rẹ wọ́n sá padà jẹ́yàn wọ́n padà jẹ́ níyàn kó wọn kú bí ó ti kú kọ́ máa lọ. عن كل بر صنعته alákọ̀ọ́kọ́ àrùn tí ń bẹ pẹ̀lú yín tí ọ̀jẹ̀ jẹ́ yẹn bẹ́ẹ̀ bá lókun sáà ẹ̀ tó jábọ́ èyí ò náà dáa ẹlẹ́ẹ̀kejì Naam. bẹ́ẹ̀ bá sẹ̀yìn yìí gbàgbé ẹ̀ iye ogún ọdún máa horú máa fún wọn horú ni àwọn ni. yín baba ìyá sikira Náà. wọ́n lẹ jáde òde ilé aran ni wọ́n lẹ dáná bẹ́ẹ̀ wọ́n lè wà tá ibà ọ̀rọ̀ iná wọ́n ló lẹ ṣẹlẹ̀ o. yàyà mi ni ẹ wá ń ká àwọn adẹnu kan wọn àpè wọn jọ ajísàfẹ́ Ajímọ̀tì. maruta náà ìbàdí Bí àná ẹ̀kẹ́, yàyà mi sisi alákòóso ilé ìwé tó ìlú. náà sẹ̀ wọlé wọn lẹ bẹ́ẹ̀ máa ayélujára wọn kò náà sí ìyájọ́ dájọ́ náà jókòó. yàyà mi àgbà tó wọn dájọ́ wọn á jòkó lẹ báyìí Sàlímọ́tù náà ẹ ṣàdúrà sàdá bẹ̀rẹ̀. bẹ̀rẹ̀ sàdá bẹ̀rẹ̀ sẹ́lú alánàbí rẹ̀ kẹ́rì ó ti tó má ṣe é púpọ̀ ẹ́ má ṣe é púpọ̀ máa dandan ajé gbé Náà. wọ́n ní wọ̀rọ̀ lè kéwú Bẹ́ẹ̀ni. fáyà kan fún wa kúlù wà ó ti tó láwàhádì báwọn náà ó tó ẹ̀ẹ́dá máa wá bọ̀rọ̀ lọ tàwọn abọ́rọ̀ rẹ̀ níbi kan kí wọ́n lọ ṣẹlẹ̀ ẹsẹ̀ wọn alájà alájà sẹ́ẹ̀rì ọlọ́wọ́n jọ dáa fún yín náà ẹ̀mí yóò sì gùn amina nínú ilé yẹn kò àjẹpẹ́ pẹ̀lú ògbóló ibi kẹ́ má sunkún bọ́lá sẹ́rí kiri alájà náà sẹ́rí bí wọ́n bá gbé ọ̀rọ̀ yìí láti ìpìlẹ̀ kò ní yé yín all right láti 1997 Eh. ilé mi rẹ̀ ti ń sọ́ra wa àfa yìí bàbá ẹ wá síkàsí ń wò síkàsí yìí ló dìjà o náà lọ́sẹ̀ lẹ́lẹ́ ara ni o níta lẹ́yìn ọwọ́ gbọ́dọ̀ láti 1997 àfa yìí bàbá ẹnu pẹ́ yìí gbàgbé ọ̀rọ̀ jò níyìn o bọ́ba dá fọ́bẹ̀ lọ sáà wọ́n padà tún wálẹ̀ bani wá وكن معرضا عن كل بر صنعته ọ̀dà ọ̀rọ̀ méjì مع الناس Bẹ́ẹ̀ni. والسوء الذي بك يعمل kàkẹ́ ànábì bàbá àwọn ẹlẹ́kẹta eva onípọ̀pọ̀lọpọ̀ yín gbowó èlé àwọn obìnrin owó èlé lẹ̀ ń gbà ọ̀nà owó ń gbàgbà àfa yìí bàbá owó èlé yín wá pín sí mẹ́ta mẹ́rin ẹ sáwò owó èlé lẹ̀ ń gbà ọlọ́run sì làánà owó èlé àtẹ̀ntẹ̀ ń gbà naam àfa akramakumullah àkọ́kọ́ owó èlé naam àwọn tí ń gba lápò tí ń gba ṣíìpù sẹ́yìn gbọ́ ẹ bá kó fún ẹjọ́ kó jẹ́ wọn ní kó mi ò ṣiṣẹ́ tẹ́lẹ̀ ẹjọ́ kẹ́ ẹ máa jẹun ẹ máa jẹun ẹ máa jẹun Àbá yìí. ebe ilé ẹ máa wá ara yín ṣebí ìyá ẹ̀yin obìnrin nàìjíríà ìyá ló yí máa yín lálẹ́ fi ń ṣiṣẹ́ ìyá ni ìyá ni obìnrin nàìjíríà ìyá yìí máa wọn la fa wọn fi yà ṣe báàrí ẹ lọ sẹ́yìn kò sí tọkùnrin ṣe tó fi ò lè ṣe
ó sì lójú. What man can do, a woman can do better. Irọ́ ni àìlẹ́gbẹ́sàrè. What man can do, a woman can do better. Níbo. Kàkẹ́ ànábì. Lè gòkó ná. Bọ́ba di híà. Níbo. Lè gòkó ná. Bọ́bá tó wá di kàrá ìdílé lè dá lọ Mọ́kà. Kọ̀tán. Wọ́n ní lè mọ́kọ wa. Lè dá lọ Mọ́kà. Wọn ò lè wa tirẹ́là. وكن مريدا Àfà yìí. عن كل بر صنعته. Ẹ ń gbowó èlé àfà owó èlé lẹ̀ ń gbà. Àmọ́ ìtọ́ wa pamọ́ tẹ̀yàn wà mọ̀ kó wèlé ni. Èwo ni. Ṣé ń gbọ́? Bàbá. Òní tẹ̀ máa bọ̀ra yín o. Láàrin obìnrin. Owó tẹ̀ ń bọ̀ra yín láàrin obìnrin lé. Owó èlé ni. Owó èlé ni. Ọba dáàdì kí a gbẹ̀yìn obìnrin lé ẹ̀yà wèrè. Ọlọ́run ṣe rọrùn. Ànábì sọ bẹ́ẹ̀. Ó ní gbogbo Ọlọ́run ṣe Ànábì ló rọrùn. sọ bẹ́ẹ̀. Àti ìyá wèrè wọn jọ́ Ẹ ti jáyè lówó ilé àtẹni ọ̀ya àtẹ̀ǹdó àtẹlẹ́rì yàbọ̀ aṣọ fọmọ ńláhùn yọ ọmọlẹ̀ kìyàmọ́ kálímà jùlọ. wọ́n lè ya wèrè ọ̀run. Àfà yìí gbogbo ẹni wọ́n yà wèrè láti kìyàmọ́. Ẹ máa gbọ́ o ẹni ó fún ọmú ní márùn abẹ́ni tó fún márùn jọ ti ń kó ma tiẹ̀ níjọba àdìjọ́ ọjọ́ tiẹ̀ ló ní ó fún ọ. àpò kan. وكن مريدا. Kàkẹ́ ànábì bàbá bí ọba pé yóò di wàhálà. ọwọ́ ni ọ̀dà Sifawu Àlàkẹ́ ló ní a fún ọmú ní márùn yìí. ẹ dúró ná Àlàkẹ́ wo. Àlàkẹ́ omi sálí ìdè lọ. ní ká. Bẹ́ẹ̀ni. sisi iléèwé. Náà. ẹ bá ń gbé yìí olóbìn ilé wa. Kí ló dé? mo fẹ́ fa nǹkan kan yọ ọ́nbẹ̀ ni kò lè yé yín. Náà. ẹ bá ń wo oúnjẹ tí ń kó láti inú kí ọmọ rẹ̀ èlò mo fún. Àpò kan. yàyà mi. Náà. ẹ wẹsẹ̀ yìí. Ok. n ò dé gbòòrí pẹ̀tẹ́ ẹ bọ́ná lọ́dà sí ijọ́ náà ní kíní eléyìí fún tí wọ́n ń gbé múrí bárùn fún mi wọ́n èbó lébi pa bí ẹgbẹ́ nǹkan ẹ̀ fún kí n wé ṣe. Ìgbà dàmú ẹ. wọ́n ní ẹlẹ́gbẹ́ nǹkan ẹ̀ fún dá lówó òsì tí ń gbé wá. Ìgbà dàmú ẹ. kó lè fi ṣe sàárà kọ̀fẹ́. وكن مريدا عن كل بر صنعته. Owó tẹ̀ wá ń gbà òun ni. Àfà yìí bàbá bẹ́ẹ̀ bá gbà á ẹ má dàá pọ̀ mọ́ business. ẹ má kò ṣe Náà ṣiṣẹ́. ní ń ba sẹ́ yín jẹ́. Kò sẹ́bi sanwó iléèwé ọmọ wọn náà bá kàwé tẹ̀ igbó ní ọmọ yóò àfà. padà fọ igbó. Àfà yìí. bàbá Àfà yìí. kọ́dà ń bi owó wọn ọ̀dà adé kò ṣe fi ra DVD. Kàkà nẹ́bí Bàbá. kò sẹ́bi ṣe sàádà ọmọ tí mẹ́ lé kò ṣe kéwú. fi rà á. Bẹ́ẹ̀ báyìí ṣe sàádà ọmọ tí mẹ́ lé ọmọ parí kéwú tán yọmọ ní jìbìtì. yóò lu jìbìtì bẹ́ẹ̀ bá yẹra sí di ọ̀sẹ̀ kan náà lè gbádùn ẹ̀ ọ̀sẹ̀ kejì bọ́ọ̀ bá gbá eré ní pa tẹ́tẹ́ tí ò ní iṣẹ́ yóò mọ̀ mú ni. Kí ni fà? owó èlé ni. Allahu Akbar. وكن مريدا. Owó èlé tẹ́ obìnrin gbà ìmọ̀ yọ àwọn ẹ̀kẹ́ lókè fà kẹ́ padà wálẹ̀. Àfà yìí وكن مريدا. ìtọ́wọ́sẹ̀lẹ̀ kẹrin àrùn tí ń bẹ lọ́wọ́ ẹ̀yẹ́ yóò bẹ. ẹ dákun àrùn wo ni. Àrùn tí ń bẹ lọ́wọ́ ẹ tún yín. sọ yún náà fún wọn. Àfà yìí bàbá ìgbà ọ̀pọ̀lọpọ̀ yóò bẹ lẹ̀ nígbàgbọ́ Ọlọ́run. wọn ò nígbàgbọ́ Ọlọ́run bọ́n ti kókó Ọ̀gbà pé ni. ntọ́lọ̀ ń ṣe fọmọ ọlọ́mọ ó lè ṣe jù bẹ́ẹ̀ lọ fọmọ tiẹ̀. nígbà wọn ò fẹ́ rí ọmọ rẹ jóná pé kò ní dáa fún un. Ntọ́lọ̀ ń ṣe fọmọ ọlọ́mọ ó lè ṣe dáadáa ó jù lè bẹ́ẹ̀ ṣe lọ jù fún bẹ́ẹ̀ lọ fọmọ ọmọ tiẹ̀ tiẹ̀. náà. لا إله إلا الله. Gbàgbọ́ rí o dé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ Ìlànà bá wa sori fún wa fẹ́ mi yẹ̀yẹ́. yá Alhamdulilayi. Yá títí. Alhamdulilayi. kí ló dé torí Abu wọ́n dé Gani ilé ara ni ọ̀rọ̀ jíìpù lónìí. Gani wo. Gani kan ilé ara ni. ọgbà yẹn lójú ni Ah. gbogbo ẹ̀ ní lọ́wọ́ wa yá àfẹ́ wí ni wọ́n bọ̀ á mú. Orí Ọlọ́run nìyí. orí Ọlọ́run ní kíni iṣẹ́ kíni ṣe. Orí Ọlọ́run èèyàn mélòó ni wọ́n ń woṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ọgbà yẹn lójú ni. Ṣé mi ń tàgbó? Ṣé bọ́ọ̀lù pàtẹ́sì fún àgbo lónìí? kíni. Ṣé bọ́ọ̀lù pàtẹ́sì tí fún? wọ́n ń ṣiṣẹ́ kọ́ máa gbókì tó bàbá ẹ̀ ni. Àfa yìí. bàbá Alhamdulilayi. kí tún ni. Adúgbò lórí Ọlọ́run. kí ni. Abu Gani ńlọmọkà tó wọn tìyàwó ẹ. àwọn àlèyàwó ló fún kẹsàn án níran lọ. Alájà yà fún láyọ̀. kí ni. Orí Ọlọ́run nìyí. orí Ọlọ́run ní kí ni àwọn àlè ẹ̀ ló fún ni lọ́wọ́ wa àyè iwájú mi ni wọ́n páàkì sí lára alẹ́. La ilaha illa. وكن مريدا. Ǹjẹ́ táyọ̀ obìnrin bá ti fi bàjẹ́ ọmọ ọlọ́mọ alẹ́ ìjọ náà bùkátà yóò tó bíyà. bùkátà yóò bí yanjọ́ náà. Àwọn àrùn tí ń ṣe ìrì rẹ bá lókè fi ẹ sì ọkàn wálẹ̀ wálẹ̀. lálá tó lókè وكن مريدا عن كل بر صنعته. Ẹni ọba fẹ́ kí tòun ọmọ dáa délẹ̀ dáadáa tó bá ṣe fún yẹn rí gbàgbé ẹ̀. مع الناس Tó bá ṣe fún yẹn rí. والسوء الذي بك يعمل. Kàkẹ́ nẹ́bì. bàbá Dáadáa àìdá tẹ̀yàn bá wá ṣe fún ọ àìdá tẹ̀yàn bá ṣe fún ọ ó tún gbàgbé lérí ẹ̀. Wàkún. Wọ́n kéwì mi. Àìsàn ọ̀gá àgbà kí wọ́n dákẹ́ ẹ má bá fà á ẹ máa bá fàájì yín lóde. Àwọn ọ̀gá àgbà kí wọ́n dákẹ́ o. ẹ̀yin ẹ máa bá fàájì yín Àgbàlagbà wa dákẹ́ dákẹ́ ẹ má bá fà á yín ẹ lọ máa àti bẹ́ẹ̀ tó yín lọ àti bẹ̀. mísínà. وكن ذاكرا للذنب. Ẹ má bá fà á yín lọ jàre. وكن ذاكرا للذنب. Ọ̀ngbọ̀rọ̀ mi yé. àgbọ́yé Àwọn akíkó mi ṣe fàájì lọ. ẹ máa bá fàájì yín lóde Ẹ máa bá bàbá fàájì lọ. ẹ máa ṣe fàájì lọ. وكن ذاكرا للذنب. Kàkẹ́ ànábì bàbá ànábì Muhammad sallallahu alayhi wa sallam. òun náà jà yà ẹsẹ̀ ó ní àṣẹ
ila man ahsana ilayka wa ahsan ila man asaa ilayka sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ kí n sábà yóò bá nàbí lẹ̀. sallallahu alayhi wa sallam. sọ̀rọ̀ pé kò máa ọmọkùnrin kò máa wọn la. sallallahu alayhi wa sallam. afa tó ga. ẹ ní ṣe àgbákò náà ní ṣe yín. anabi ni ẹ ṣe dáadáa fáwọn ẹ méjì. ṣe dáadáa fáwọn méjì. dákun gbọ́ fàmí jọ dákun ọ̀nà méjì náà dákun jẹ́ wọn kò yọ̀ dà fún ọ. afa yìí baba ẹ ṣe dáadáa fáwọn méjì. ẹ ṣe dáadáa fáwọn méjì. ẹni ó ṣe dáadáa fún yín rí ẹ bá ti lágbára ẹ ṣe dáadáa fún. ẹ ṣe dáadáa fún. ẹlẹ́ẹ̀kejì iná bá ṣàyídá fún yín iná bá ṣàyídá fún yín ó gba àwọn àyà alé tọ́lọ́ ní kéèyàn tó bá padà kéèyàn máa tọ́jú wọn. máa tọ́jú wọn. ọ̀dà abẹ́lómi ìfẹ́rẹ́ ọ̀kadà lọ́ra tí ń kìlọ̀ fún mágàjí. ọ̀dà abẹ́lómi ìfẹ́rẹ́ mágàjí ní kọ́kọ́ ń kìlọ̀ fún pẹ̀lú ọ̀kadà. ok pọ̀tí èmasínì lọ́gbà bá ní wọ́n ń fọ̀ níta wọ́n tún kọrin bí nǹkan ti ṣe ni inú ń bí wọn ọ̀sọ̀ rẹ̀ dòkóbó. kàkẹ́ ànábì baba mágàjì wọn náà abdulrasaki ọmúra bisẹ́nu rasaki wọ́n kọ́ ni bá wí. àwọn ti dá iná akíní mo gbò yẹ ẹ pè mí lẹ́kí ni mo ní ẹ kílẹ̀ bẹ́ẹ̀ gbà ń sè. ṣé torí mọ́sínì tẹ ẹ̀rí ọlọ́run tí mo bá sáàtì mọ́sínì ilé àárọ̀ tẹ bá kọjá màá gbà yín àràjì. rasaki kíni ọgbà mi masini. ẹ kọjá kẹrì. afa yìí baba ẹni tó bá ṣàyídá fún yín ẹ ṣe dáadáa. ẹ ṣe dáadáa sí i. ẹ má bàa burú sàbúrò bí ẹ bá ní dáa fún ọjọ́ bá dáa fún ọ̀rá mọ́sínì. ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀dọ́ kí ni ọjọ́ làwọn ti gbàdúrà rẹ̀ àníyàn rẹ̀ ọ̀dá sílé yìí ni àníyàn lómi ọ̀dá sí ẹlọ́wọ́n ni ẹ̀fílẹ̀ yìí màláka bí ó ti bá kú nù. kèétí ìdáfẹ́ lómi ní tẹ́ fúlàní. àwọn màláka ń bọ́ ọlọ́run sọ̀rọ̀ pé lágbájá àwọn afáàn sàdúrà fún pé kó dé èèyàn ọlọ́run aláníyàn rẹ̀ ọ̀dá. àníyàn rẹ̀ ọ̀dá sí bábílì àwòsí wọn. ńlérí ni. ìwọ̀n tí n bá ilé lówó lásán ilé bọ́ọ̀lù ní sọ bábílì àwòsí dá. gbogbo àwọn ilé àwọn wọ́n sì àgbákò bọ́ọ̀ bá ilé wọn wọ́n sì àgbákò lé yìí. bó tí ì ní ilé yìí. ọlọ́wà ní òsì ní ní. ò ní ní. wọ́n mọ̀ sí àjì la ilaha illallah. ọlọ́wà ní òsì ní ní. ìyá ọba máa bá yí ó kó oúnjẹ aṣọ òbí ó tó lè ṣe kọ̀ǹdọ́. kàkà nẹ́bì bàbá àníyàn rẹ̀ ni ọ̀dọ́ ọba ti jẹ́ èèyàn. ọba ti jẹ́ èèyàn gbẹ́ lè yí àníyàn rẹ̀ padà. bàbá ìlú wo. mo bá yẹn lówó ìyálé ìyá òun ti sọrí àgbákò. àbúrò bàbá mi ní ìrìkì bọ̀ náà lẹ́wọ̀n. ò lè ní inú ò lè lówó. ò ní lówó. lẹ́sí kan kú. àfa yìí bàbá anabi ni ahsan ila man ahsana ilayka ẹni wa ọ̀rọ̀ bá ahsan lọ fọ̀rọ̀ lọ. ila man asaa ilayka. bó ti jẹ́nu. o àfa yìí Bàbá. akramakumullah. ẹ ṣe dáadáa fẹ́ni ọba ṣe dáadáa ẹ sí ṣe i dáadáa o ẹ ṣe dáadáa ẹni o. ọba ṣe ìdá sí ọ náà ṣe dáadáa ṣe sí i. dáadáa sí i. wa ahabib Eh, idha ahababuta bẹ́ẹ̀ni hubban muqarana. bọ́ọ̀bà fẹ́ni yàn fẹ́ lò fẹ́ pẹ̀lú èèyàn hubban muqarana. àmọ́ wá so ìfẹ́ rẹ pọ̀ mọ́ lọ́wọ́ pé èyí ń fẹ́ràn alágbájá torí ọlọ́run fa innaka torí pé ìwọ la tadri mata anta nasi'u. àfa yìí bàbá la ilaha illallah muhammad rasulullah. wa bugidi idha baghadta bọ́ọ̀bà bínú sí yàn bínú bugida muqarana. àmọ́ so ìbínú rẹ máa so mọ́ ọlọ́run ní so mọ́. fa innaka la tadri mata anta raji'u. ẹ máa ṣe wọn àfa dáadáa yìí ọlọ́run ọba dúpẹ́ fún yín. وابغض إذا بغضت بغضا مقارنا. bọ́ọ̀bà bínú sí yàn bínú sí nítorí ọlọ́run فإنك torí pé ìwọ لا تدري متى أنت راجع. níjọ́ tí wọn náà padà síwájú ọlọ́run tó ń pè lágbájá dà ó ti lọ ní. ọlọ family house. ọlọ family house mo family house. sàárè ni ilé kó wá nù family house sàárè ni.